Ah, ó dojú ẹ̀ tá a bá wí fọ́mọ ẹni a gbọ́, bá a bá wí fọ́mọ ẹni a gbà. Òun leléyìí, ara tá à ń sọ lóde yìí, nǹkan tá à ń sọ ló ṣẹlẹ̀ yìí, ní tá à ń pariwo fún òun ló ti dé yìí. A pariwo títí a sọ̀sọ̀sọ̀ wọ́n lẹ́nu wa ń rùn, a wí ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀, wọ́n ní àmọ́ tá à ń ṣe àbí àmọ́ tá à ń sọ. Ẹ̀yin tó kù ẹ bá lọ gbé ìmúra láti fèsì àwọn nǹkan kan nínú ayé. Ẹ bá mi share ètò mi, èmi ọmọ yín náà ní Orí Adé Adébọ́lá aka Àlùkà tí gbogbo yín mọ̀ sí Àfọ̀njá TV. Ọ̀rọ̀ tá à ń sọ yìí kì í ṣe ọ̀rọ̀ tó jẹ́ pé a máa parọ́ fúnra wa mọ́. Mo sọ lánàá, mo lẹ́yìn ọba tó kù ẹ lọ máa múra, ẹ lọ máa múra, ó ń bọ̀ ni ìmíì ti ṣẹlẹ̀. Ẹ bá mi pín ètò yìí torí wípé ọ̀rọ̀ máa bọ́ àtàwọn voice notes tí àwọn òjíṣẹ́ kan ti jẹ́, gbogbo ẹ̀ láàpẹ̀ lénìí nítorí pé a sọ awíwíwíwí wọn láwọn ò gbọ́, a kìlọ̀kìlọ̀ wọn láwọn ò gbà, àwí ìgbọ́ àbá ìgbà. Òun ló ń fa ọ̀pọ̀lọpọ̀ tó ń ṣẹlẹ̀ nísìnyí. Kò wá tán yín báyìí ẹ̀yin ọba tẹ́ ẹ̀ wọ̀ pè bí, ẹ̀yin ọba tó jẹ́ pé ẹ mọ̀ tó ń jẹ́ òtítọ́, tó jẹ́ pé irọ́ owó lẹ fi jà fún oyè. Ẹ̀yin tí ọba ò mú alátìbọ̀tán ò lè dá. Ẹ gbọ́ mi yé ọ̀rọ̀ yìí tí mò ń sọ yìí, tí èsì ọ̀rọ̀ àbí bóyá rọ́ ni àbí nǹkan míì ni, gbogbo ẹ̀ lẹ́gbọ̀ọ́ lẹ́nu wa lénìí. Torí ẹ̀ mo ṣe ní ẹ bá mi share ètò yìí débi tó bá yẹ kó kàn. Ẹ bá mi share ètò yìí débi tó bá yẹ kó dé, nítorí pé ọ̀rọ̀ eléyìí ti kúrò ní àní-àní o. Ọ̀rọ̀ eléyìí ti di pé ó lágbára tí a gbúdọ̀ lè má sọ síta. A pariwo fẹ́yìn lọ́balọ́ba, a pariwo fẹ́yìn ìjòyè, a pariwo fẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìlú. Ǹjẹ́ kí lẹ fi ṣe? Torí wípé a wí fún ni kó tó dá ní àgbà àjàkadì ni. Kò ti wá tán yín báyìí, torí pé àwa ti sọ tiwa fún yín, àwa ti wí tiwa fún yín. Kí lẹ fi ṣe? Ǹjẹ́ kí lẹ fi dà gangan? Ọ̀pọ̀ ọ̀rọ̀ yìí mo fẹ́ kí gbogbo wa jọ gbé, kí gbogbo wa dẹ̀ jọ mọ̀ wípé kì í ṣe ọ̀rọ̀ tó jẹ́ pé a dákẹ́ lé lórí. Ẹ wò ó ń bọ̀. Àwọn nǹkan yìí tó ṣẹlẹ̀ yìí, ẹ jẹ́ ká lọ múra kí a má padà wá tẹ́. Ọ̀rọ̀ yìí ti di ọ̀rọ̀ tá a gbúdọ̀ dákẹ́ lé lórí mọ́. Ẹ gbọ́, ọ̀rọ̀ yìí ti di ọ̀rọ̀ tí yẹ pé a gbúdọ̀ dákẹ́ lé lórí mọ́. Báwo náà ṣe máa pa àwọn lọ́balọ́ba àbí ìjòyè káàkiri? Wọ́n tó ti pa ọba míì nílẹ̀ Kwara. Ẹ̀yin ọba kí láyé yín? Ẹ̀yin ọba kí ni ìṣòro yín? Ẹ̀yin ọba kí ni wàhálà àti fìtínà ìgbésí ayé yín gangan? Ẹ̀yin ọba kí ni làálàá ìgbésí ayé yín? Báwo ló ṣe rí? Báwo ló ṣe dùn tó? Ọ̀rọ̀ yìí ti wá ń kúrò ní pé ọ̀rọ̀ tá a dákẹ́ lé lórí, ọ̀rọ̀ tá a nílé sọ̀rọ̀ lé lórí mọ́. Ọ̀pọ̀ ẹ̀yin èèyàn tí ẹ mọ̀ túmọ̀ tó ń ṣẹlẹ̀, ìbẹ́tà kẹ́ ẹ jẹ́ ká jọ pawọ́pọ̀ kí a jọ sọ tó ń jẹ́ òótọ́ ọ̀rọ̀
ká bá ẹran wí. Ọ̀pọ̀lọpọ̀ voice note ó wà ńlẹ̀ tó jẹ́ pé ẹ gbọ́ lénìí tí ẹ mọ̀ wípé ọ̀rọ̀ tá à ń sọ yìí kì í ṣe ọ̀rọ̀ tó yẹ pé á dákẹ́lé lórí ni, ọ̀rọ̀ tó jẹ́ pé gbogbo wa pátápátá a gbúdọ̀ mọ̀, a gbúdọ̀ ṣàkíyèsí lé lórí. Ọ̀rọ̀ yìí ṣe ọ̀rọ̀ ẹnu, kì í ṣe ọ̀rọ̀ tá a dá lé sọ̀rọ̀ lé lórí. Ẹ̀yin lọ́balọ́ba, ẹ̀yin níjòyè ìsílẹ̀ gbọ́ wínníwínní ọ̀rọ̀. Ẹ jẹ́ bá mi share ètò yìí torí pé ètò yìí níbi tó yẹ kó dé, ó níbi tó yẹ kó kàn. Ètò yìí fún èmi àti yín ni. Wọ́n tún pa ọba míì ní Kwara State, à ń pè bẹ́ẹ̀ ní Èkìtì Kwara, ní Odò Ọwá local government Kwara State àti local government Èkìtì. Ibẹ̀ yẹn Kwara State náà kọ́ mọ́, but bí wọ́n ṣe ń jẹ lọ́tún náà ń jẹ lọ́sì ní ọ̀rọ̀ yẹn, boundary níbẹ̀ yẹn síbẹ̀ náà dẹ̀ tóbi dáadáa. Òun náà pe local government yẹn ní Èkìtì Kwara, tó yẹ pé wọ́n fọwọ́sowọ́pọ̀ àwọn náà ń tọ́jú bẹ̀. Ọba tí wọ́n jí gbé yìí, tí wọ́n pa, tí wọ́n tóun náà jáde lánàá lọ́jọ́ kìíní oṣù kejì, báwo ló ṣe rí lára gbogbo ẹ̀yin ọmọ Yorùbá? Ǹjẹ́ ẹ̀yin lọ́balọ́ba tẹ́ ẹ kù, ǹjẹ́ kí ló kù fún yín? Ǹjẹ́ kí ni tẹ́ ẹ fẹ́ ṣe, kí ni pàtó ìgbésí ayé yín gangan? Ẹ̀yin ọba oníjẹkújẹ, ẹ̀yin ọba tó jẹ́ pé ẹ̀ torí kankan débi ipò, ẹ̀yin ọba torí owó, torí ọlá, torí orúkọ lẹ́ ń sálẹ̀ fi dóbi ipò, ẹ̀ jẹ́ kí wọ́n yan ẹni tó tọ́ sí, ẹ̀ jẹ́ kí wọ́n gbé ẹni tí Elédùmarè ọba dẹ́dẹ́ ọba ṣẹ̀dá tó yẹ kó gbé síbẹ̀, ẹ̀ jẹ́ kí wọ́n gbé sí. À ń pè ọ̀rọ̀ yìí lówó ò ń lárónú. À ń sọ, èmi náà tún sọ lánàá wípé díẹ̀ lẹ́yìn rí, díẹ̀ ìtúnlẹ̀ rí bíntín. Ẹ̀yin ọba ìsín ló yẹ ká ẹ sí ọpọlọ, ká ẹ wò pé kí ni ìtumọ̀ orí adé tí wọ́n ń pè yìí. Torí orí adé ni gbogbo ọmọ Yorùbá ṣe ń respect yín àti ipò tẹ́ ẹ wà. Apọ́n yín lé, a tún jà fún yín nígbà gbogbo, lásìkò kò sígbà tá a pariwo fún yín. Torí ẹ̀ ó jẹ́ nǹkan ìbànújẹ́, ó jẹ́ nǹkan tó ṣe wípé a rò pé bó ṣe máa rí nìyẹn. Gbogbo ẹ̀ tí wàá ń dojúrú lọ́tún, ó ń dojúrú lósì. Ẹ̀yin lọ́balọ́ba ilẹ̀ Yorùbá, kí ló dé? Bó jẹ́ pé ojú kòkòrò yín ti jẹ́ kí ẹ tara yín fún àwọn olóṣèlú, ojú kòkòrò ojú yín ó ti jẹ́ ká ẹ ta ipò yín fún àwọn olóṣèlú. Ìgbà tí ọba ti di ọba patí, tí ọba ti di ọba tó ń jó káàkiri, ọba tó ń fagbó, ọba tó ń lọ club, báwo ni ò ṣe ní rí bẹ́ẹ̀? Òótọ́ ọ̀rọ̀ kò ní ká má sọ òun, ẹ gbọ́ mi yé? Òótọ́ ọ̀rọ̀ kò ní ṣe kí ni o, kò ní ká má sọ òun. Torí àwọn ọ̀rọ̀ tí mò ń sọ yìí mo fẹ́ kí ẹ mọ̀ dáadáa, kí ẹ dẹ̀ gbọ́ mi yé dáadáa lórí. Ọ̀rọ̀ yìí ti kú òní tó jẹ́ pé a máa dákẹ́ lórí ọ̀rọ̀ yẹn. Ọ̀rọ̀ yẹn ti di pé ó di dandan ká gbé, kí a jọ pariwo. Ìgbà táwọn kan sọ pé don't gree for anybody ní ọdún yìí, ẹ jẹ́ bá mi share ètò yìí. Ogun ti wọlé, ogun ti wọlé o, ogun ti wọlé, ogun ti wọlé tí èsì pé bóyá àbí ọ̀rọ̀ ẹnu mọ́. Ọlọ́run Elédùmarè, gbogbo tó ń ṣẹlẹ̀ ní nọ́ọ̀tì níjọ́ kínní àná tí wọ́n jí àwọn ọmọ gbé, gbogbo ẹ̀ ló ti ń ṣẹlẹ̀. A ti mọ̀ kó ti ń ṣẹlẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà níwọ̀nba, bọ̀ eléyìí tí wọ́n ń kọjá àyè ó ti pọ̀ sí i. Màá play àwọn ọ́díò kan fún yín látẹnu àwọn àgbà wòlíì kan tó jẹ́ pé wọ́n send sí mi, gbogbo ẹ̀ ni màá play lénìí tí ẹ̀ dẹ̀ máa bá mi listen sí i kó tó wá di pé a máa bá ètò lọ.
ẹ bá mi share ètò yìí débi tó bá yẹ kó dé àti ibi tó bá yẹ kó kàn. Ọ̀rọ̀ yìí ti kọjá bẹ́ẹ̀, kì í ṣe ọ̀rọ̀ ẹnu o. Ó ṣe kí ọ̀rọ̀ yìí ti kọjá bẹ́ẹ̀ tí èsì ọ̀rọ̀ ẹnu rárá. Mo fẹ́ kí gbogbo wa kájọ rò ó, kí ẹ jẹ́ kájọ tẹ́tí sí ọ̀pọ̀lọpọ̀. Ẹ jọ̀ọ́ ẹ bá mi share ètò yẹn, pé ó dà pé wọ́n fẹ́ máa flag ètò yẹn lórí n tá à ń ṣe. Wọ́n fẹ́ máa gbìyànjú láti flag ẹ̀. Ẹ jọ̀ọ́ ọ̀rọ̀ yìí gbẹnu sọ, ó gbẹnu tán. In Nigerian Nabaniko Police was up well +2 di pàtàkì tó jẹ́ wípé àwọn ọba wa tí wọ́n kàn ń ráre, tí wọ́n kàn dẹni yẹ̀yẹ́, èyí tí wọ́n fi dẹni yẹ̀yẹ́ òun ni wípé ọ̀pọ̀lọpọ̀ ọba ilẹ̀ Yorùbá, Ifá tí àwọn bàbá wa tí wọ́n ń bọ̀, tí wọ́n fi ń gbọ́ ọ̀rọ̀ lẹ́nu ẹ̀, nítorí pé Ifá náà ni Elédùmarè fi ń bá àwọn babalábàbá wa sọ̀rọ̀ nígbà ìwáṣẹ̀. Ifá náà náà dẹ̀ fi ń yan ọba. Tí Ifá bá yan ọba, Ifá sọ̀rọ̀ dayọ̀, kò ní jẹ́ kí ọba yẹn di ọba yẹ̀yẹ́. Ifá yẹn máa safeguard ọba yẹn títí ọba yẹn entire life. Ṣé rí ẹni tó ń sọ̀rọ̀ yìí, tẹ́ bá ń gbọ́ ẹjọ́ ẹ bá mi sọ pé yes. Ẹni tó ń sọ̀rọ̀ yìí, wòlíì, àgbà wòlíì tí wọ́n jẹ́ ìránṣẹ́ Ọlọ́run, àwọn ló ń sọ̀rọ̀ yìí. Ò kìí ṣe babaláwo, kò kí ń ṣe babaláwo, ìránṣẹ́ Ọlọ́run ló sọ ọ̀rọ̀ yìí o. Ẹ máa bá wa ká lọ. Tí ẹ bá wo àwọn babaláwo yẹ, ìdí tí wọ́n fi dẹni yẹ̀yẹ́ òun ni wípé ọ̀pọ̀lọpọ̀ ọba ilẹ̀ Yorùbá, Ifá tí àwọn bàbá wa tí wọ́n ń bọ̀, tí wọ́n fi ń gbọ́ ọ̀rọ̀ lẹ́nu ẹ̀, nítorí pé Ifá náà ni Elédùmarè fi ń bá àwọn babalábàbá wa sọ̀rọ̀ nígbà ìwáṣẹ̀. Ifá náà náà dẹ̀ fi ń yan ọba. Tí Ifá bá yan ọba, Ifá sọ̀rọ̀ dayọ̀, kò ní jẹ́ kí ọba yẹn di ọba yẹ̀yẹ́. Ifá yẹn máa safeguard ọba yẹn títí ọba yẹn entire life. Tí ẹ bá wo àwọn babalábàbá wa tó ti jẹ ọba tó yẹ wọn, Ifá náà fi yàn wọ́n. Àdẹ̀gbọ́n nínú ìtàn wípé wọ́n dẹni yẹ̀yẹ́. Àyàfi àwọn ọba tó jẹ́ wípé Ifá kọ́ ló yàn wọ́n, owó wọn náà fi yẹra wọn, gọ́vùnà stéètì wọn ló yàn wọ́n síbẹ̀, agbára náà fi yẹra wọn sí ipò ọba. Irú àwọn ọba yìí ló ń di ọba yẹ̀yẹ́, ló ń di ọba tó jẹ́ wípé wọ́n kàn máa pa ní ìpakúpa, nítorí pé Ifá ò gbé, Ifá ò sí lẹ́yìn rẹ̀, Ifá ò wà pẹ̀lú ẹ̀. Tí Ifá bá yan ọba sí orí àpèrè, Ifá kan tó ní agbára ni, Ifá ní nǹkan tó ní agbára tí Elédùmarè fi máa ń lò wá sí mouthpiece sí àwa ẹ̀dá àdámọ̀ ní ilẹ̀ Yorùbá, ilẹ̀ aláwọ̀ dúdú. Kábíyèsí Elédùmarè. Ọ̀pọ̀lọpọ̀ ọba ló jẹ́ wípé Ifá kọ́ ló yàn wọ́n, òun lẹ fi rí wọn tó jẹ́ wípé wọ́n fi dẹni yẹ̀yẹ́ sí ìgboro. Kọ́ba máa lọ pàtí kó lọ máa jó disco. Kọ́ba máa sọ wípé ìṣẹ̀ṣe kò sí ìṣẹ̀ṣe mọ́. Kọ́ba lọ máa mú boko, kó máa mú boko, máa mú tí. Ṣé Ifá ló yàn ni? Irú àwọn ọba yẹ̀yẹ́ ni wọ́n, Ifá máa fi wọ́n ṣe yẹ̀yẹ́ ni. Mo kàn fẹ́ kí àwọn ọba yẹn kí wọ́n gbọ́.
tí ò bá ti jẹ́ pé Ifá ló yàn ẹ́ sí orí àpèrè, mo fẹ́ kó mọ̀ lónìí wípé ọkàn rẹ ò lè balẹ̀ orí àpèrè rọ́ǹgà àpèrè tí ó wà yẹn. Ọba kọba nílẹ̀ Yorùbá tí ò bá jẹ́ wípé Ifá ló yàn ẹ́ síbẹ̀, ẹ̀mí ẹ̀ léwu o. Ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá tí ò bá jẹ́ Ifá ló yàn ẹ́ síbẹ̀, ẹ̀mí ẹ̀ léwu o. Mo fi ọ̀run àti ayé búra, ẹ̀mí ẹ̀ léwu. Tó bá rò wípé àwọn olóògùn ṣoògùn fún ẹ kó jẹ́ fún ẹ, Ifá ń parọ́ tàn ẹ́ ni o. Nítorí pé Ifá yìí kọ́ ló yàn ẹ́ sórí àpèrè yẹn. Ifá yìí náà ló tún máa tún bẹ ní ọ̀wọ́n babaláwo ẹ sọ̀rọ̀ pé ká máa dá Ifá irọ́ fún ẹ, nítorí pé Ifá kọ́ ló yàn ẹ́ síbẹ̀. Ifá gangan ló tún máa fi ẹ ṣe yẹ̀yẹ́, tó máa jẹ́ ká yìnbọn ṣe, tó máa fi ràn ẹ́. Bẹ́ẹ̀ni. Nítorí pé Ifá yìí kọ́ ló yàn ẹ́ síbẹ̀. Gbogbo ẹ̀yin ọba aládéládé ilẹ̀ Yorùbá tó bá ti mọ̀ wípé Ifá kọ́ ló yàn ẹ́ sórí àpèrè, ẹ̀mí ẹ̀ léwu o, ẹ̀mí ẹ̀ léwu. Má rìnrìn àwàsà ká má bàa dáná bájúná tù sí ẹ lára, torí pé Ifá kọ́ ló yàn ẹ́ síbẹ̀. Má rìnrìn àwàsà o, má rìnrìn àwàsà tí ò bá ti jẹ́ Ifá ló yàn ẹ́ sórí àpèrè. Má rìnrìn àwàsà, bó bá rìnrìn àwàsà ẹ̀mí ẹ̀ léwu. Ohun tó ṣẹlẹ̀ sí ọba lẹ́kìtì state yẹn, àwọn ọba tí wọ́n pa yẹn, tí a bá ní ká lọ wò wọ́n, Ifá kọ́ ló yàn wọ́n. Tí Ifá bá yàn wọ́n, àlè pa ẹ́ pàkópa bẹ́ẹ̀ yẹn. Ifá ìkan tó ní agbára ni, a safeguard yẹn. Tó bá jẹ́ pé Ifá kọ́ ló yàn sórí àpèrè, ẹ̀mí ẹ̀ léwu, ẹ̀mí ẹ̀ léwu, kábíyèsí ẹ̀mí ẹ̀ léwu. Mo fẹ́ kẹ́ mọ̀ lọ́kàn ara yín, tí ò bá ti jẹ́ Ifá ló yàn yín, ẹ mọ̀ lọ́kàn pé ẹ̀mí yín léwu. Tẹ bá rìnrìn àwàsà, wá dáná bájúná tù sí ẹ lára, ẹ̀mí ẹ̀ léwu. Tí ò bá ti jẹ́ Ifá ló yàn. A fi hàn mí wípé ohun tí ó ṣẹlẹ̀ ní Èkìtì yẹn, ó sì tún máa tún ṣẹlẹ̀, ó máa tù sí ẹ lára, torí pé Ifá kọ́ ló yàn ẹ́ síbẹ̀. Má rìnrìn àwàsà o, má rìnrìn àwàsà tí ò bá ti jẹ́ Ifá ló yàn ẹ́ sórí àpèrè. Má rìnrìn àwàsà, bó bá rìnrìn àwàsà ẹ̀mí ẹ̀ léwu. Ohun tó ṣẹlẹ̀ sí ọba lẹ́kìtì state yẹn, àwọn ọba tí wọ́n pa yẹn, tí a bá ní ká lọ wò wọ́n, Ifá kọ́ ló yàn wọ́n. Tí Ifá bá yàn wọ́n, àlè pa ẹ́ pàkópa bẹ́ẹ̀ yẹn. Ifá ìkan tó ní agbára ni, a safeguard yẹn. Tó bá jẹ́ pé Ifá kọ́ ló yàn sórí àpèrè, ẹ̀mí ẹ̀ léwu, ẹ̀mí ẹ̀ léwu, kábíyèsí ẹ̀mí ẹ̀ léwu. Mo fẹ́ kẹ́ mọ̀ lọ́kàn ara yín, tí ò bá ti jẹ́ Ifá ló yàn yín, ẹ mọ̀ lọ́kàn pé ẹ̀mí yín léwu. Tẹ bá rìnrìn àwàsà, wá dáná bájúná tù sí ẹ lára, ẹ̀mí ẹ̀ léwu. Tí ò bá ti jẹ́ Ifá ló yàn. A fi hàn mí wípé ohun tí ó ṣẹlẹ̀ ní Èkìtì yẹn, ó sì tún máa tún ṣẹlẹ̀, ó máa ṣẹlẹ̀ sí àwọn ọba mẹ́ta kan before the end of this year. Ẹ lọ kọ́lẹ̀. Orúkọ mi ni Wòlíì Ṣàtọ̀ King. Ohun tí ó ṣẹlẹ̀ sí ọba Èkìtì, ó sì máa tún ṣẹlẹ̀ sí àwọn ọba aládé mẹ́ta ilẹ̀ Yorùbá kan tí Fúlàní sì máa tó pa wọ́n before the end of this year. Ìwọ ọba tó jẹ́ pé Ifá kọ́ ló yàn ẹ́ síbẹ̀, ẹ̀mí ẹ̀ léwu o, ẹ̀mí ẹ̀ ó léwu. Má rìnrìn àwàsà, wá dáná bájúná tù sí ẹ lára, ẹ̀mí ẹ̀ léwu. Tí ò bá ti jẹ́ Ifá ló yàn. A fi hàn mí wípé ohun tí ó ṣẹlẹ̀ ní Èkìtì yẹn, ó sì tún máa tún ṣẹlẹ̀, ó máa ṣẹlẹ̀ sí àwọn ọba mẹ́ta kan before the end of this year. Ẹ lọ kọ́lẹ̀. Orúkọ mi ni Wòlíì Ṣàtọ̀ King. Ṣé ẹ gbọ́? Ohun tí ó ṣẹlẹ̀ sí ọba Èkìtì. Ṣé ẹ rí pé orúkọ bàbá yìí, wọ́n láwọn orúkọ àwọn ni Wòlíì Dr. kìnnìkan mi gbọ́ dáadáa ń bẹ̀ yẹn. Ṣé ẹlẹ́ni yìí kì í ṣe babaláwo, wòlíì ìránṣẹ́ Ọlọ́run ni ó sọ̀rọ̀. À ń sọ gàtẹ́ kò jọ gàtẹ́. Ọ̀rọ̀ tí mo gbọ́ yìí lárúbàtà ti sẹ́ndẹ̀ sí mi. Ọba kan bá kú lánàá. Wọ́n tún ṣe kí ni? Wọ́n pa ọba kan lánàá. Ọba tí wọ́n pa lánàá yìí, ẹ jọ̀ọ́, ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, ẹ̀yin ẹ̀gbọ́n mi, ẹ̀yin sisters mi, ẹ̀yin artists mi pátápátá, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run,
ó jọ gàtẹ́ kò jọ gàtẹ́ ó fẹsẹ̀ méjèèjì tira wọn ọ̀rọ̀ jẹ́ ẹ̀ta ẹ wò ó tí mo ti ẹ̀ ń gbọ́ first dose yẹ kó máa fi ṣe program ọ̀rọ̀ jẹ́ ẹ̀ta yẹn wá leléyìí ló wá di pé ẹnìkan kú lánàá ẹ gbọ́ mi yé ẹnìkan kú lánàá ìjẹ́ sí bó ṣe yẹ kó máa rí lọ gangan nìyẹn nílẹ̀ Yorùbá ẹ jẹ́ sọ fún yín ẹ̀yin ọba tó kù ẹ̀yin ọba tẹ́ ń fi orí adé yílẹ̀ ní chọ́ọ̀chì ẹ̀yin ọba tẹ́ sọ ìrùkẹ̀rẹ̀ tẹ́ kó fìlà yín lẹ̀ orí adé tẹ́ gbé kalẹ̀ sílẹ̀ lẹ̀ tẹ́ gbé ọba Róòmù sórí mọ̀kànmọ̀kàn lóye kàn àwa sọ fún yín kẹ́ ẹ gbọ́ àpọ́nlé táwa ní lára yín ní orí adé tí ẹ gbé sórí. Hello? 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 Ẹ já wa lórí ètò ṣe bá a dá sétò ni. Ok wọ́n ń gbọ́ yín. Hello gbólé ń gbọ́ yín o. Olóòtú. Ẹ ra sa o. Gbogbo Bá lọ́dọ̀ yín. adúpẹ́ fọlọ́run gbogbo ayé pátá ló ń gbọ́ yín. Ẹ kú ètò. Àwọn nìyẹn sà. Kí lẹ ní fún wa kí lẹ fẹ́ bá wa sọ. Ṣẹ́rí nǹkan tó lè máa sọ sí gbogbo ọ̀rọ̀ ilẹ̀ yìí lórí kí ni kò sí ọdún tó kọlu àwọn ìkọ̀lù Nàìjíríà ní kì í ṣe gbogbo yá ilẹ̀ Yorùbá. Òun fọ́pọ̀ sí ìfún wa. Ṣé ń gbọ́dọ̀ mi? Àgbọ́yé bàbá. Ṣẹ́rí máa wí a máa kú máa wí ọ̀run là lọ. Bẹ́ẹ̀ ni kábíyèsí. Nǹkan tí wọ́n ń ṣe nígbà mú wípé bí ẹlẹ́ṣẹ̀ bá ń jìyà orílẹ̀-èdè náà máa fara gbá nínú ẹ̀. Wàláhì kò sí rọ́ńbẹ́. Ẹ̀gbọ́n Fúlàní àpá èmi tí mo bá yín sọ̀rọ̀ yìí inú mi dùn wọ́n ṣe ń pa àwọn ọba yẹ́ ẹ̀ inú mi dùn. Wọ́n lè fi pa ọba tó tún máa pa ọba àpọ̀lẹ́dẹ́ kí ni nígbà tẹ́ ń kó àwọn ọmọ yín tó ń pa àwọn ọmọ yín tẹ́ ẹ̀ lè sọ̀rọ̀ nítorí kí ni ṣé ti jẹkújẹ dàbí torí kí ni ṣé àwọn ọmọ tó ń pa yẹ ṣé ìyá kọ̀ọ̀kan ló bí wọn. Àgbọ́yé. Ṣé ìyá kọ̀ọ̀kan bí wọn? Ìyàjẹ́ pásítàdì tọmọ Yorùbá mi lọ́dún pé kí ni apariwo alógún ọ̀nà àbáyọ rèé ọ̀nà rèé ìgbẹ́ rèé àwọn Yorùbá máa sọ pé Sunday Igboho ló ń da Nàìjíríà Sunday Igboho ti ń da Nàìjíríà Yorùbá yìí. Ọ̀ya ṣé Sunday Igboho ló ń pa àwọn ọ̀gá ìlú ìfì àbọ̀ ló ń da gbogbo ẹ̀rù kidnap ọmọ skul ṣe ló gbẹ káàkiri. Ọmọ àpamọ́ ọmọ àpá Fúlàní ọba ní ṣeré ọba ọdẹ rárá Fúlàní ìgbọ́kùn bàbá wọn lórí Nàìjíríà ọlẹ́ ẹgbà ẹ̀yìn dùn ẹ̀gbọ́n àìsí mọ́ lóde tá à ń dọ́ra àáfà tó ní náà máa mú ni bóyá ọmọlé tí ń wù ní jẹ́ńdẹ́ kà máa wù. Àìsí àwọn pásítọ̀ ìlú Yorùbá kan pé billions of billions kọ́ mọ̀ sáré lójú wọn Nàìjíríà lè yí padà ẹgbàgbé òṣì. Àbúkú ní kálukú dórúkọ bàbá ẹ̀ jẹ́ ká máa lọ wa population Yorùbá àtẹ̀jáde nation Nàìjíríà like a state Nàìjíríà is a state civil kì í ṣe country náà wà. Ẹ̀bọ̀ kásakásá la ṣe rí ẹ̀bọ̀ kété sí ń bọ̀ àyẹ̀bọ̀ kọ́lé sí ń pòwe ẹ̀bọ̀ kékeré yóò gbélé ọmọ àpọ̀ bàbá ẹ̀bọ̀ àwọn ọba aládé lára ìwé lẹ́kọ̀ọ́ lọ parí ìsìnkọ́ balẹ̀ bọ̀ pátá tó jọ ṣé wọ́n lè sọ̀rọ̀ ní ṣé wọ́n gbàgbọ́dì fún ọmọ Yorùbá bẹ́ẹ̀ wọ́n ní kó jẹ́ kó máa ṣe oríire kó máa mú Yorùbá dùn ẹ̀yìn lẹ́kàkẹ́ ẹ̀ lè sọ̀rọ̀ ẹ̀ ó yà kó máa àwọn ìṣó ọ̀hún tí ì pa rárá ọ̀hún tí ì pa wọ́n rárá àwọn ọba tí wọ́n lọ pa ọ̀hún tí ì lọ pa wọ́n ọ̀hún tí ì pa lọ́dọ̀ wọn wọ́n máa wọ́n máa lọ́dẹ lálẹ́ àwọn oníyọ̀ ọba yóò máa lọ pa ìjọba tí
wọn ò sọ̀rọ̀ yìí torí ìjẹkújẹ olè àwọn kábíyèsí Yorùbá olè ni wọ́n àwọn ọmọdé máa jẹ́ nínú ẹ̀ olè ni wọ́n àwọn kábíyèsí Yorùbá olè ni wọ́n gbogbo pátápátá olè ni wọ́n gbogbo ọlọ́mọ adúgbò sáà nìyí lẹ́gbẹ̀ẹ́ ọlọ́wọ́ bá tó lé kí ni ìlú ìdánwò tó dá wá sí ìdánwò tó dá wá sí ìdánwò burúkú ẹlọ́wọ́ sí ọwọ́ náà gbélé káàkiri kẹlẹ́wọ́ àwọn èèyàn bó ṣe dàbí ọ̀bọ bó ṣe dàbí gòrílà bó ṣe dàbí ìyọ̀tì éèdì ìyà ìṣẹ́ ó ti pa wọ́n kú. ẹ̀yin dẹ̀ ń gbádùn àwọn ìbúkú ọba ẹ̀ máa lọ sí bọ́ọ̀lá ìlérè ẹ̀ máa fowó kọ́ wọn lọ́rùn ẹ̀ máa ṣe fowó papọ̀ mórí ọmọ tó pọ̀ gbá inú ọba ni ọkọlọpàá gbàrà eléyìí tó máa ń fowó kọ́ wá sí ìdè lọ́rùn yẹn lé ọkọlọpàá gbà wàhálà ló máa ń gbọ́ àwọn adé fèkì ló wà lórí wọn kì í ṣadé adé fèkì ni ìgbà tó ti ń gba adé lórí ọdún èkó tó ti ń gba adé lórí ọdún èkó ẹ mọ̀ pé bẹ́ẹ̀ ni. ọmọ fẹ́ sọ bá jọba ọmọ máa wọlé pèsè ọmọ àṣẹ ìpàdé fún ọmọ àpárá fún ọmọ àjẹrà fún ìjọba fún ẹni bá ẹgbẹ́ ìpàdé owó náà balẹ̀ lọ ni gbogbo ọba tó bá ti dalẹ̀ Yorùbá ó máa balẹ̀ lọ. àṣẹ wa. àgbàgbà lẹ Yorùbá tó bá ti dalẹ̀ Yorùbá ó máa balẹ̀ lọ. àṣẹ wa. ọmọ kékeré tó bá ti dalẹ̀ Yorùbá ó máa balẹ̀ lọ ọkùnrin tó bá dalẹ̀ Yorùbá ó máa balẹ̀ lọ lápẹ̀ lọ́wọ́ bá síwájú ló máa kọ́ wọ́n tán àwọn ọmọdọ́mọ wọn gbogbo wọn tó bá ṣì wà lọ́gbọ̀n wọn Nàìjíríà lápẹ̀ lọ́wọ́ bá nínú nǹkan tó ń ṣẹlẹ̀ sọ́wọ́ ọba yìí á ṣẹlẹ̀ sí ìrọ̀tí ọmọ fúlàní wa ọ̀pọ̀ ẹ̀kọ́ lọ́wọ́ ọba nítorí tí gbogbo alámọ̀nà ìgbà ọ̀nà rèé ọ̀nà òtítọ́ àti yèrè ṣùgbọ́n ọ̀bẹ tẹ̀lé àwọn tó tún wá ń tẹ̀lé ẹ̀tún ṣùtá náà ju wọn ìgbọ́n àwọn ìrúkú yẹn. ó tọrọ. ọmọ àríkú ebẹ̀yìn ọmọ àríkú e tẹ́lẹ̀tẹ́lẹ̀ a máa sọ pé àwọn kan tó lọ sí ẹ̀dùn tó lọ sí iṣẹ́ wọn kì í náà fún ẹ̀ṣẹ̀ ọba ó yà mọ̀ pé èmi ló kàn gan apá ó ti tán tó kí ló kàn mí náà ní ìsinyìí. èmi ló kàn. ọ̀rọ̀ rẹ o. kí ló kàn mí. àtọ́lẹ́ burúkú ọmọ àgbẹ̀yẹ olóyè burúkú tó lọ sí ìdí òkun àárín ọ̀sà olóyè burúkú kó wà padà lọ sí etí òkun yẹn ní ìsìnkú ọ̀sọ̀kọ̀ wọ́n ti rí di òkú wọ́n ti rí ti ni o olóyè burúkú ọ̀la ìyá ọmọ àlè lẹ́kùtà lóyè. ẹ̀sà bàbá mi ẹ̀sà mo rí nínú fídíò kan sí fídíò TNT tó ní káwọn máa lóbò káwọn máa la oko lẹ́nu àgbàlagbà ẹ̀nà fídíò TNT orin tó sẹ̀ kọ́ jáde. ìyá máa jẹ ẹ ní ilé paná fún yín o kò sí ọ̀nà àbáyọ kankan fún wa olóòtú kò sí ọ̀nà àbáyọ kankan fún wa gbọ́ sábàtọ̀ Nàìjíríà sábàdà yìí ìyá yà máa jẹ wá lọ wọ́n ní pèsè ọ̀nà àbáyọ kan tó wà fún wa ìpinnu. ọ̀nà àbáyọ ẹyọ kan tí ẹ ló wà fún wa ni pé kó kálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀. ẹ pé ètò ẹ kọ̀tínú àwọn pẹ̀lú lórí ìdílé ti gbọ́ kágbà fún ẹgbẹ́ ọlọ́run. àmì àṣẹ ti mọ ẹ ṣé púpọ̀ bàbá wa ọlọ́run àjẹká rí yín pẹ́ ẹ ṣé púpọ̀ ẹ̀yin ìyá mi nílé kò sí ẹ̀gbọ́n tí bàbá wa yìí sọ ọlọ́run ọba aláàánú tó fún bàbá náà láìka ẹ̀ kò ní fi wọ́n sílẹ̀ nígbà kankan àti gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò mí pátápátá òun ló máa ṣí wa lọ́pọlọ ẹ tó bá tún fẹ́ pè wọlé fún wa tí orí ètò ẹ lè pè ẹ jẹ́ ká jọ wò ó kí là ń pè ní adé gangan adé tí wọ́n ń dé sórí kìí ṣe adé kó yọ bá kan tó lè dé gan níwọ̀n tún fá mú kó tó lè gbé sí ẹlẹ́dàá ẹ ó ní tó ti jẹ tẹ́lẹ̀ kùn kílẹ̀ ẹ ò mọ̀ ni ó máa dà ẹ́ kó gbélé sórí ni adé ṣẹ̀báyé kìí ṣe adé tẹ̀kùn máa kìí ṣe adé tí wọ́n hùn kìí ṣe adé tó jẹ́ pé kìíní kan tó ẹni tí ó bá tún bíùdì adé yẹn gan ó ní bó ṣe jẹ́ ẹ lọ ṣèwádìí ẹ̀ níbo lẹ ti rí mọ́ ẹ wá lọ hun adé kiri ẹlẹ́yìn aládé ẹ ń ṣe gbogbo ẹ̀ kiri ẹ ń fi owó ra adé lọ́dọ̀ àwọn ọba tí wọ́n ń gbélé yín lórí ẹ ń wá ipò òótọ́ nítorí pé lẹ́ẹ̀ ti fẹ̀ èyí first class kò tí kàn yín ẹ̀ tí lè sọ̀rọ̀ kò tí jó yín lára àwa gangan là ń pariwo àbí àwa fi yín ṣe ẹ̀yẹ báyìí ni torí gbogbo yín pátápátá mi ní sọ pé nìkan
pé kò sẹ́ni tí ò mọ̀ sí ìrìn àjò ọmọ Adéyẹmọ. A mọ àwọn tó dánú yín o, bọ̀ gbogbo yín ni màá kó pọ̀. A mọ àwọn ọba gidi, bọ̀ kò sí èyí tó lè sọ̀rọ̀ torí tẹ bá tún sọ àwọn tó jọba gidi yìí níṣẹ́ ní máa pa kọ́kọ́rọ́ àwọn tí wọ́n sọ̀rọ̀ ó ní tí wọ́n fojú wọn rí. Àwa wí ẹlẹ́gbọ́ ẹ̀wù ọba tó pa láàrin ọjọ́ mélòó, ọjọ́ kẹta síra wọn àbọ̀jọ́ kẹrin síra wọn, wọ́n tún ti pọ̀ bà mí. Ẹ wò ó ọ̀rọ̀ kan ń bọ̀ nílọrin tó bá yá, ẹ gbọ́. Ẹ má jẹ́ kí wọ́n fi nǹkan kan rú wa lójúmọ́ nú ayé, ẹ jẹ́ n sọ fún yín. Ó tọ́ mo lè jẹ́ pé bóyá mo mọ kéwú bíntín pé mi ti ẹ̀jẹ̀ ń tó ní màbí mi ìmọ̀ kankan. Ṣé ẹ rí gbogbo nǹkan yẹn àti chọ́ọ̀chì àti gbá ẹ wò ó ẹ̀tàn láti fi gba nǹkan lọ́wọ́ wa dànù ni. Wọ́n ti fi ọ̀pọ̀lọpọ̀ yìí wọ́n ti fi sọ nǹkan nù. Nǹkan tó jó òríjínà wọ́n ti gbà dànù, wọ́n ti sọnù, wọ́n ti dànù torí ká má bàa mọ̀ mọ́. Òun ni ò jẹ́ ká mọ fálù mọ́. Ìwọ tó bá mọ̀ pé ewé àtegbò ń jẹ́, ó yẹ kó o mọ̀. Ìwọ tó wọ parọ́ kó o jáde pé ewé àtegbò jẹ́, kó o jáde tó bá mọ̀ pé kò jẹ́, jáde síta kí wọ́n fi hàn ẹ́ pẹ̀lú gbólóhùn ẹnu, àyájọ́ ẹnu, kó wá ní kó wá ka Bíbélì kí àwọn aláwo kí wọ́n lo àyájọ́ ẹnu lásán, àbí àwọn olóògùn kí wọ́n lo àyájọ́ ẹnu àbí kí wọ́n gbé Kùránì kó ló fẹ́ kà á kí wọ́n jọ fi fèsì ara yín kí nǹkan máa jọ ṣẹlẹ̀ sí yín lẹ́sẹ̀kẹsẹ̀ kẹjẹ́ kájọ wò ó. Ní tó ń dájú láwọn àyájọ́ tí wọ́n lè pò tí wọ́n lè pòórá, irú ọba ẹlẹ́kẹta tí wọ́n lé nínú àwọn ọba tí wọ́n pa, àwọn kan ní wọ́n sá lọ, àwọn kan ní wọ́n dọ̀fẹ́ ni. Ẹ gbàgbé, ẹ jẹ́ kó rí dúpẹ́ ìgbà tó máa Adéyẹmọ tí ò yí àwọn èèyàn oríṣiríṣi náà sọ, ara àwọn tí wọ́n pè lọ́ba nu. Ìwọ tó ba tí ọba ò yẹ tó ń fi owó á tó yé yín. Ògbómọ̀ṣọ́ náà ẹ̀yin náà lọ máa múra torí pé wọ́n ti dalú pọ̀ mọ́ Sápà nílùú Ògbómọ̀ṣọ́. Bẹ́ẹ̀ náà làwọn ìlú mi oríṣiríṣi. Ẹ̀yin ọba yìí náà lárí pé ń fi àwọn sẹ́ríkì Fúlàní lẹ́bí wọ́n jẹ oyè ńláńlá. Ìlú yìí tí wọ́n ń dipò tí ń wọ́. Ẹ̀yin gómìnà ẹ rí pé mi rí yín bá wí mọ́ torí pé ti sọ wọ́n dẹran tí ẹ̀ ń fokùn fà wọ́n lọ́rùn torí ojú kòkòrò ẹnu wọn. Ọ̀rọ̀ tó ju ẹnu lọ ni. Àyè wà fún wa tí a bá fẹ́ dá sí orí ètò, láti dá sí orí ètò, àyè ń bẹ fún wa. Ẹ bá wa dá sí. Kì í ṣe ọ̀rọ̀ wọn ní wọ́n pè. Ẹ gbọ́ mi yé. Kì í ṣe ọ̀rọ̀ wọn ní wọ́n pè. Ọ̀rọ̀ tí a nídìí àtijọ́ sọ sí ni. Ọ̀rọ̀ tí a nídìí àtijọ́ mọ̀ sí. Ọ̀rọ̀ tó ṣe pàtàkì fún èmi àti yín. Ọ̀rọ̀ tó jẹ́ pé ó di dandan. Mo kí Mr. Sunday Adébánjọ, àwọn ọ̀gá tèmi náà nù, àwọn olólùfẹ́ àlùkà orí adé Adébọ́lá, àwọn náà ni gbogbo ẹ̀yin tẹ́ wà lórí ètò pátá ni mo kí. Gbogbo ẹ̀yin èèyàn lórí ètò tá a wà yìí, àwọn lọ́balọ́ba, ẹjọ́ bàbá mi kan wọ́n fẹ́ bá wa sọ̀rọ̀ lórí àwọn nǹkan tó ṣẹlẹ̀. Àwọn bàbá yìí náà wòlíì ńlá ni wọ́n, òjíṣẹ́ Ọlọ́run ni wọ́n, ní àwọn bàbá wa tó fẹ́ bá wa sọ̀rọ̀ yìí. Ẹjọ́ bàbá mi, ẹ bá gbórúkọ yín sókè, ẹ bá wa sọ̀rọ̀, gbogbo àgbáyé ń gbọ́ yín láti bá wa sọ sọ́rọ̀ ètò tó ń lọ. Orúkọ mi ni wòlíì Ṣàtọ́ì Olúwatósìn King. Ẹ ṣé gan bàbá mi lórí àwọn àjíṣẹ́ tẹ́ ti ń jíṣẹ́ láti bí ọjọ́ mẹ́ta. A wá rí i pé ìkan ṣẹlẹ̀ ńbẹ̀ lánàá, wọ́n tún pa ọba kan tó mú wá rí i pé ó jọ gàté kò jọ gàté. Ṣé èsè pé ẹ láwọn ọba mẹ́ta kan máa tún lọ nínú ọdún yìí, ìkan máa tún ti lọ lánàá. Ọ̀rọ̀ yín mà wá ṣe. Ǹjẹ́ kí ojú wo ni gbogbo wa fi wò ó?
àwọn ìyá mi àwọn bàbá mi ń wò yín tí wọ́n ń wò yín káàkiri gbogbo àgbáláyé ìmọ̀ràn wo àbí orí ọ̀fẹ́ wo lẹ fẹ́ sọ fún àwọn ènìyàn tí wọ́n ń gbọ́ yín láti jẹ́ kí gbogbo wa gbọ́ sétí àbí ìmọ̀ràn wo lẹ fẹ́ fún àwọn ọba tó kù. Mo fẹ́ jẹ́ kí gbogbo àgbáyé kó máa gbọ́ mi lọ́kùnrin lóbìnrin. kábíyèsí. Wọ́n ní iṣẹ́ nínú ìwé mímọ́ gangan tí àwa ń kà tí ẹ̀mí mímọ́ Ọlọ́run sì dábìrà. Ìwé mímọ́ náà ló wá tọ́ka sí wípé Ọlọ́run wa kì í ṣe Ọlọ́run rúdurùdu. Ààyè oríṣiríṣi ààyè ló fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn láti fi sin òun. Bíbélì náà ló sì sọ wípé ó ní àwọn ènìyàn ní ṣègbé nítorí pé wọn kò ní ìmọ̀. Ìmọ̀ yẹn ni mo fẹ́ sọ̀rọ̀ lé lórí gẹ́gẹ́ bí wòlíì. Àìní ìmọ̀ ló ń jẹ́ kí àwọn ọ̀pọ̀lọpọ̀ ọba ká máa pàdánù ẹ̀mí wọn àti àìní ìmọ̀ àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tí wọ́n sọ ẹ̀mí wọn nù. Àìní ìmọ̀ ni gẹ́gẹ́ bí a ti sọ nínú ìwé mímọ́ wípé àbí Jésù ní question wípé Jésù wá san owó orí rẹ̀ táwọn iléèwé pè ní tax. Jésù kò kì í ṣe Jésù rúdurùdu. Jésù wá dáhùn wípé ó ní ẹ jẹ́ ká fi ti Késárì fún Késárì ká fi ti Ọlọ́run ká fi fún Ọlọ́run. Tí ẹ kò bá fi ti Késárì fún Késárì ìjọba òun àní jẹ́ kó dúró. Lára ìmọ̀ náà ni ó ní ẹ lọ ẹ jẹ́ ká fi ti Késárì ẹ jẹ́ fi fún Késárì ká sì wá fi tọ̀ Ọlọ́run wá fún Ọlọ́run. Nílẹ̀ Yorùbá tí a gbọ́njúmọ̀ tá forí wa sọlẹ̀ sí ó ní bá ṣe ń ṣe bí àwọn babalábàbá wa ṣe ń ṣe tó sì ń yẹ wọ́n. Kí ló dé tó jẹ́ pé a pa àṣà àti ìmọ̀ tí àwọn babalábàbá wa tí wọ́n fi ṣe nígbà àlè tó fi yẹ wọ́n kí ló dé ta pátì? Kí ló dé tẹ́ ẹ̀ ṣe bá ṣe ń ṣe kó lè rí bó ṣe ń rí láyè? kábíyèsí Elédùmarè. Òun ló fà á àìní ìmọ̀ wa ni ojú kòkòrò tẹ̀m̀bẹ̀lẹ̀kùn ibi ìwà ìkà. Ẹni tó ju ìjà sókè tó lọ fà kí tó lọ fi ìkan borí ni. bọ́ba yóò rí. ẹ wò ó bọ́ba yóò bá rí Ọlọ́run kì í wò ó. Ẹ wo bó ṣe ń ṣẹlẹ̀ ṣùgbọ́n mo wá sọ o gẹ́gẹ́ bí mo ṣe sọ gẹ́gẹ́ bí wòlíì kí ọdún yìí ó tó parí 3 lọ. ìkan ti wá lọ́nà ọ̀hún ẹ̀ sọ yìí. ó ṣe pé wọ́n sì máa pa ẹ jẹ́ kí n sọ kíní kan o atọ́ka ẹ jẹ́ n sọ kíní kan ẹ jẹ́ n sọ ọ̀rọ̀ kan. mo dẹ̀ ti sọ wípé gbogbo àwọn ọba wa àwọn aládéládé wa tí wọ́n jẹ nílẹ̀ Oòduà yìí mo fẹ́ ká máa fetí gbọ́ ọ̀rọ̀ mi. Orúkọ mi ni wòlíì Olúwatósìn. Mo fẹ́ ká máa ọ̀rọ̀ mi wípé ìwọ tí o bá mọ̀ wípé Ifá kọ́ ló mú wọn pé bá ṣe ń ṣe nígbà ayé ìwáṣẹ̀ tó fi yẹ àwọn ọba wa bẹ́ẹ̀ kò kì í ṣe bá ṣe ṣe fún ẹnìyẹn tó fi dé orí àpèrè kíyèsára kò kíyèsára. Gbogbo onífá pé kó dífá kó dífá fún ọ. Ifá tí yóò mú ọ sórí àpèrè ló tún wá lọ ń sọ pé ká dá fún ọ tó dẹ̀ jẹ́ pé fàyè kọ́ ló mú ọ sórí àpèrè ó wá ní káfíńsì wọn mọ dá ìfàyè fún ọ. Mo fẹ́ sọ fún ọ wípé Ifá yẹn agbẹnu onífàyè sọ̀rọ̀ èké sọ́ba yẹn wípé àlàáfíà ni kó máa rìn ṣó.
Ifá ẹ̀ bá di nǹkan àgbà tí wọ́n bá di nǹkan àgbà mọ́ra ẹ ká yìnbọn kó mọ́ràn wọ́n ká ta wọn lọ́fà kó mọ́ràn wọ́n ṣe rí gbogbo kínní yìí ní fatiawi yìí tó ń bá lò pátápátá nítorí ó níbi tí wọ́n ti bára wọn pàdé ní agbede méjì ayé àti ọ̀run. Kábíyèsí Elédùmarè. Wọ́n bá àrùn ọba yìí ní agbára kankan wípé wọ́n bá àrùn ọba yìí ní agbára kankan wípé kí ìbọn mọ́ràn ká yẹta mọ́ràn òtún bá tẹ́ ni o òtún bá tẹ́ ọba kọ́ba kó máa gbọ́ tí ò bá ti ṣe pé bá ṣe ń ṣe nígbà ayé ìwàsẹ̀ bá ṣe ṣe fún ọ tó fi dórí àpèrè ṣọ́ra fún ẹ̀mí ẹ má rìnrìn àwàsà bí mo ṣe ń sọ tó bá rìnrìn àwàsà ẹ̀mí ẹ léwu tó bá rìnrìn àwàsà ẹ̀mí ẹ léwu tó bá mọ̀ wípé kò kí ṣe bá ṣe é ṣe láṣẹ ṣe fún ọ tó fi dórí àpèrè má rìnrìn àwàsà àlàyé tí mo kàn fẹ́ ṣe fún ọ pé má rìnrìn àwàsà ó ní ọdún 2024 yìí má rìnrìn àwàsà nítorí pé ó léwu ìwọ tó bá ti jẹ́ pé gọ́vùnà ló fi ẹ́ síbẹ̀ tó kì í ṣe báyìí ṣe ló ṣe débẹ̀ ìwọ tó bá jẹ́ wípé ẹ mọ̀ ẹni tó sọ̀kò sọ́jà ní tí ó mọ̀ pé ó máa bára ilé òun tabaníkà máa bọ́rọ̀ lọ atọ́ka tabaníkà kí máa bọ́rọ̀ lọ gẹ́gẹ́ bí a ti fi hàn mí ilẹ̀ aṣú mi ò lè sọ tọ́ ọ̀rọ̀ pọ̀ tí a fi hàn mí ọ̀rọ̀ pọ̀ tí a fi hàn mí pé kí ewu ilẹ̀ Oòduà kí ìwé bó ṣe rí ọ̀pọ̀lọpọ̀ ló ti jẹ́ wípé orí olórí ló dẹ̀ mọ́lẹ̀ tó dórí àpèrè ìwọ wá sọ wípé ìwọ pé o dórí àpèrè tán olóògbé ọba pé o lè ṣe ó sì wọ pé oògùn kan ń bọ̀ oògùn kan wà agbára kan wà ìwọ ti gbàgbé wípé orí ẹnìkan ló tẹ̀ mọ́lẹ̀ kó tó débẹ̀ kí o tó yẹ kó débẹ̀ wọ́n á fi rọ́bà yẹn ṣẹ̀ sí rọ́bà yẹn á ṣẹ̀ sí kò kí ń ṣe pé àwọn ọba tí atọ́ka kò ń ṣe pé àwọn ọba tí wọ́n pa yìí pé wọ́n di agbára pé wọ́n lágbára pé wọ́n di nǹkan mọ́ wọn kábàdé ká máa tọ̀ ọ́ ká máa tọ̀ lọ́lé ẹ̀kú ká máa tọ̀ ọ́ lọ́lé àpérò ká máa tọ̀ ọ́ lọ ẹ̀ wá rí pé ọ̀rọ̀ Ọlọ́run ẹ̀dẹ̀ ni what goes around comes around. ọ̀rọ̀ ńlá. Kábíyèsí ẹ ṣé púpọ̀ bàbá wa a tún máa rí yín bá pẹ̀lú àṣẹ Ọlọ́run bẹ́ẹ̀ ni sì sọ pẹ̀lú àṣẹ Ọlọ́run bí Ọlọ́run ṣe ń darí yín Ọlọ́run ọba náà kò ní fi yín lẹ̀ ńgbà kankan ẹ̀mí Ọlọ́run tó wà nínú ara yín tó ń sọ̀rọ̀ nínú ara yín a tún máa gbẹnu yín sọ pẹ̀lú àṣẹ Ọlọ́run ọwọ́ yín méjèèjì tẹ́ wá fi ń tọrọ àdúrà tẹ́ fi ń gbàdúrà lọ́dọ̀ Elédùmarè àbí tẹ́ fi náwó ni ẹ ní fi gbé àwọn ọmọ ìjọsìn ẹ ní fi gbé àwọn ọmọ yín sìn pẹ̀lú àṣẹ Ọlọ́run gbogbo tẹ́ bá ní pátápátá àbí ní gbígbàdúrà Ọlọ́run ọba a máa bá yín máa ṣe èyí tẹ́ bá fún un lómi a máa jẹ èyí tẹ́ bá fún ní nǹkan a máa jẹ bẹ́ẹ̀ ni pẹ̀lú àṣẹ Ọlọ́run torí pé mo rí pé nínú ẹ̀yìn ní tẹ́ mọ̀ pé ìṣẹ̀ṣe àbí ìṣẹ̀báyé ń bẹ ó dẹ̀ dúró ó dẹ̀ wà ó yìí tún máa wà títí ayérayé tẹ̀dẹ̀ nígbàgbọ́ nínú ẹ̀ mo rí pé nínú wọn ni yín pẹ̀lú nínú àwọn ọ̀rọ̀ tẹ́ sọ Ọlọ́run bá wa dúró tì yín ẹ ṣé púpọ̀ bàbá wa ẹ ṣé gan á tún máa kàn sí yín sà. tó ẹni tó bá tún fẹ́ bá wa sọ̀rọ̀ àyè tún wà fún wa láti pè wọlé lórí ètò ẹ̀yin bàbá mi nílé lóko ọ̀rọ̀ yìí lágbára ọ̀rọ̀ yìí èsì tó jẹ́ pé àwa dákẹ́ sí wọ́n pọ̀ ọba àkíní wọ́n pọ̀ ọba àkejì ẹni bá rántí láti ẹ̀ ó ní iye ọba tó bọ́ nígbà tí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sọ́mọ Adéyẹmọ lọ́dún méjì sẹ́yìn bọ̀ ìgbà tó máa yá ó ní iye ọba tí ẹ̀mí rẹ̀ lọ ní láti ẹ̀ lásán tí èsè 16 ọba ló kú wọ́n jù bẹ́ẹ̀ lọ tí wọ́n jáde láyé bẹ́ẹ̀ náà ni àwọn ọba tó jẹ́ pé wọ́n ṣe gbòógì wọ́n wà nù wọn. ọdún yìí àwọn àpẹẹrẹ
ó dà gẹ́gẹ́ bí ìgbà pé mo rí pé bóyá àwọn ọba tó jó lóòótọ́ kọ̀ọ̀kan lọ àwọn tó gbàbọ̀dẹ̀ kọ̀ọ̀kan náà lọ. àwọn àpẹẹrẹ tó ń jáde lọ́tún ń dùn yìí torí pé àìlè sọ̀rọ̀ ní last year mo sọ̀rọ̀ síta mo lẹ́yìn ọba kò kàn yín nítorí pé àwọn aráàlú yín náà ń pa wọn pa yín wọn pọ̀ mọ́ yín pé n tó kan àwọn ẹni yìí ó ń bọ̀ wá kàn yín ẹ gbọ́ mi yé n tó kan àwọn ẹni yìí ó ń bọ̀ wá ṣe kí ni ó ń bọ̀ wá kàn yín ọ̀rọ̀ yìí kì í ṣe ọ̀rọ̀ ẹnu hello ẹ ra sa o ṣe bá a dá sétò ni o ẹ ra sa bá mi o. ojú òní tí wa o. àṣẹ wa. ilẹ̀ ìbò ní parun o. àṣẹ o. gbogbo ẹgbẹ́ ní kílẹ̀ àwọn parun àwọn máa ṣègbè ilẹ̀ amú ogun ṣe dùbàrí. àṣẹ. bàbá mi ṣe ìtẹ́wádò ká sọ ẹ ti ń pa sọ́ọ̀ kóòtù ti ń pàtà sọ́dọ̀ máa jí ọmọ pàlọ́pọ̀ ẹyọ bẹ́ẹ̀ ti dé ẹ̀sìn wọn fi ń tàn wá ní ìkọ́sọ́ tó jẹ́ ẹ̀sìn wọn dúpẹ́ pé ẹlẹ́dùnmáà pé dáadáa ọkà ọba mẹ́ta mú ìkan jẹ́ oníkọ́lọ́ kó ṣàdá lónà òun gba islam òun gba ìmọ̀líle àṣà lárúbáwá ìkan ní kọ́lọ́ kó ṣàdá wọ́n kó ṣàdá lọ ẹ̀yìn náà òun gba òun jẹ́ ẹrú jésù god israeli wọn lù ìkan wọn ẹgbẹ́ òun tó dà ṣàpá bá rẹ̀ àwọn dúpẹ́ ẹlẹ́dùnmáà pé dáadáa ṣé wọn tó náà wọn gba ńlá àti jésù àwọn lè fọ́ọ̀rù pẹ̀lú àwọn pàdánù pàyọ ṣé ẹ gbọ́ bàbá mi. àwọn ọ̀nẹ́ tí ń padà ń sìn ok ẹ máa bẹ́tò lọ tó ṣe ìmọ̀ ń bá wí. ó ní àwọn tó náà pa tó náà gba àti jésù àwọn ní fúlàní tó pé aláwọ̀ tó gba bísíláì wọ́n tó pa wọ́n báyìí o ọ̀rẹ́ tó gba ìṣẹ̀ṣẹ̀ bàbá lẹ̀ tó gbàgbọ́ nínú ẹ̀kọ́ tó gbàgbọ́ náà ń mọlẹ̀ kí ẹlẹ́dùnmáà àṣà bàbá ńlá ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bí fífa ẹlẹ́dùnmáà ṣe kó lọ orí bàbá náà ló kó lọ kó lè mọ̀ pé ìṣẹ̀ṣẹ̀ la gbà àṣà aláṣà àtẹmúdà kò lè gbà yín tó bá lọ́wọ́ bá tó ìwé ìtàn israel tó bá lọ́wọ́ bá tó lọ́wọ́ kúrò ìwé ìtàn lábára bàbá mi ṣé orúkọ abínibí yorùbá iṣẹ́ wà ń bẹ̀. sórúkọ bàbá ńlá tẹ̀lé adébájọ́ wà ń bẹ̀. àbórúkọ bàbá ńlá tí àbí ọba bá ọ̀pọ̀ ìfọ́jáde ìyàbọ̀ adébíyì ọ̀ṣọ́bíyì ìfọ́lẹ́kẹ̀ adékúlé àwọn ìṣòwò àlùkò àdébáyébùsà kò síbẹ̀ nítorí lẹ́dùnmáà dà pọ̀ ó fọ́ kẹ́kọ̀ọ́ láti ṣàti ṣí ẹni ó fọ́ ọ̀hún faransé ó fọ́ tiwọn ó fọ́ amẹ́ríkà ẹ̀kọ́ tó máa pè ó fọ́ àwọn ṣẹ́yà ó ní báyìí bá ilé wọn sọ̀rọ̀ wọ́n tó fi tẹ̀lé wọn lọ́dọ̀ pé ó fi ṣe wọn ò fi àṣà ṣiṣẹ́ wọn lẹ̀ tí ìlú sáwọ́dí lọ́yẹ̀ kò tí pọ̀ṣù kan sí ó ṣe ọdún àwọn àjẹ́ńbẹ̀ ẹ̀lò yìí ó ṣe amẹ́ríkà ó ṣe lọ́dọ̀ ó ṣe fún ó ṣe gbogbo àgbáyé dábàṣẹ́ nílẹ̀ tiwa wọ́n ní ẹ̀bọ̀ là ń ṣe ẹ̀fọ́ ní ẹ máa ṣe fún wa náà ọgbọ́gbọ́ ẹ̀yìn tó àti kọ́sọ̀ iná ọgbọ́n ẹ̀yin náà máa bọ́ ìyọ̀ lọ́wọ́ o ẹ̀yin náà máa bá tẹ máa dọ́jì o ẹ̀yin máa tọ́ ọmọ fún obìnrin o ẹ̀yin náà máa bá tẹ máa rí ọmọ aláboyún wọlé yìí tó ṣe o bí mo ṣe lá sí yìí o àtọ́kọ̀ ṣe òun lásù ìmáàmù sí ìmáàmù mọ́ṣáláṣí ní kòròdú náà mọ́ kárí ọmọ lọ́wọ́ sí ìjọba ọkọ náà mọ́ lẹ́bẹ̀ẹ́ kárí ọmọ lọ́wọ́ jọba tí wọ́n á rí babaláwo kọ́ ló ṣèkà ẹ̀yìn àǹfà tẹ́ ẹ̀ ṣe àti pásítọ̀ tẹ́ ẹ̀ jẹ́ àtàwọn ṣe ẹlẹ́bàálẹ̀ ọ̀bàjẹ́ ilẹ̀ òde nígbà tí orílẹ̀ máa fi ogun yín àtàbí tó bá ti ṣe wípé ìṣẹ̀ṣẹ̀ ló fi ṣẹ̀dálẹ̀ yorùbá àti pọ́ńsítà nìkan lọ́pọ̀ ìṣẹ̀ṣẹ̀ ló fi ṣẹ̀dá yorùbá yẹn ẹ máa pọ́n lójijì ni o èmi wípé ìyá bá wọn orí ìwò jẹ́ ìgbà jẹ́nìkan máa kó ìkọ́ ìṣẹ̀ṣẹ̀ dànù orú àbí sọ́sọ̀ rẹ̀ nípa ọba wọn sí láti protect ra wọn pẹ̀lú bábà àti kùrán o àbíṣe bọ́ta ọ̀hún mi ṣe ìgbọ́ mi sà. àgbọ́yé bàbá mo gbọ́ yín. afẹ́ kí ẹbí ọ̀hún fúlàní ẹbí ọ̀hún olúwo kó bọ́ta kó fún ọba orí solution sí bó ṣe gbọ́ ọ̀pá kúkúrú ọ̀pá kúkúrú bàbá mi ilẹ̀ kẹfẹ́ òjì ilẹ̀ ọ̀pátá ṣáàbí bàbá mi ọ̀pátá ẹ̀sìn tó wà lọ́wọ́ tó kọ́míṣọ̀ bàbá wọ́n lọ́wọ́ tó kọ́míṣọ̀ o wípé káwọn kó ìkọ̀ ìṣẹ̀ṣẹ̀ bẹ́lẹ̀ dànù wípé àti tí sọ̀rọ̀ protect wọn ẹ̀rọ tó lè kó sí wọ́n ti sọ̀pà kan lánàá ọ̀pá àwọn mẹ́rin ní àwọn méjì ní ìjẹta wọ́n ti sọ̀pà kan lánàá ti pẹ̀lú kan lánàá sí olúwo gẹ́gẹ́ pátá o kàṣíkì olúwo owó ọ̀pọ̀ ìta kọ́ sọ solution wọ́n bá
máa ṣe máa protect ra wọn láti protect ra wọn sọ àti tó bá bọ́ta ilẹ̀ náà kí ẹ o olúwo mà lóògùn olúwo di jíra mọ́ra o. bàbá mi ẹ̀yọ́ mo Yorùbá ọdún tó bá kọ́ ọdún sí kẹta tó kọ́ kí ẹ̀mí sí kẹta ogun ti dé ẹ bá gbé sórí àṣẹwáṣà fún lò ogun ti dé ọ̀rọ̀ ní Sunday parí ẹ̀wọ̀n lọ́wọ́ tó kúlẹ̀ àti nàbí kárùn tójú sí tó ń sìn ọ̀n gbà yìí fún ikú ẹni pé bàbá Bọ́lá Ahmed Tinubu ẹ fi Nnamdi Kanu sílẹ̀ ẹ ti rí rí sí. ẹ ń jẹ́ àlejò fún ọ bàbá mi mú pẹ́ńsà. mo ní kí bàbá Bọ́lá Ahmed Tinubu kan fi Nnamdi Kanu sílẹ̀ torí pé n tó ń jà fún òun ló ṣẹlẹ̀ yìí. wọ́n ẹ ṣe kan àtàyè kò ní tìbàjẹ́ mo ní lọ́jọ́bà àjọba ìròyìn ṣe èdè Yorùbá kò ní bàjẹ́ láti Èdùmàrè ìmọ̀ tí lẹ́dùmàrè ń fún yín náà kò ní dópin ẹ ní sọ̀rọ̀ sọ ẹ rán mi létí ọ̀rọ̀ kan ó ní information kan ní pé sẹ́ni tẹ́tẹ̀ ìlú àrùn lẹ́nu wọ́n rò wípé kí ló ń ṣẹlẹ̀ nígbàdàn yìí wọ́n ṣe ń gbọ́ mi. àgbọ́yé. ọ̀bàrà tó gbọ́dọ̀ máa ń rò pé lẹ́dùmàrè kí ló ń ṣẹlẹ̀ orí ẹ̀wọ̀n ti pariwo Nnamdi Kanu ti pariwo ohun ìbánisọ̀ ti pa Biafra ń pariwo pé Nàìjíríà is finished Nàìjíríà ń ṣe ìlú ọ̀tẹ̀lẹ́sísọ ni fún pípé ó ṣàrò pé kí ló ṣẹlẹ̀ nígbàdàn yìí ní ilé pọ́ǹpù lọ́dún bẹ́ẹ̀ o ẹ̀yìn àwọn sọ pé fún gbogbo Yorùbá pátá gbogbo south west governor gbogbo ìjọba pátá ẹ̀yẹ Yorùbá àṣàbà sọ wípé bàbá mi ìpínlẹ̀ pé ọjà sí ọjà ìjọba tó ń sùn sí ni. bàbá mi ṣé ń gbọ́ mi sàn. àgbọ́yé àwọn ọjà pẹ̀lú yín. ó jẹ́ pé ibi táwọn lọ táwọn ṣòwò táwọn lọ nílẹ̀ ìyá ilé ẹ̀kọ́ sà. àgbọ́yé. kó ṣe ìfilọ̀ ó sì kó ṣe òfin ó gbọ́dọ̀ pátá nílẹ̀ Nàìjíríà àtàrí south onígbàgbọ́ àwọn ibo tẹ̀ ń sọjà náà Yorùbá náà gbogbo ọjà tó ń sọ ti fọ ìgbọ́ tuntun kọ́ kí ló tó pété ìbọn ni wọ́n sọ ọjà mọ́ àdìpẹ́ ìbẹ̀rẹ̀ ń sàní ló ti kó gbogbo ìgbọ́n ogun wọn sí lọ́tí ìbẹ̀rẹ̀ ti gbogbo plan wọn bọ́ta ló ti gbogbo nǹkan tó ń ṣe bọ́ta o ọjà yẹn gbogbo oníṣìn lọ́gbọ̀n kẹ́sù kẹ́rìbọ̀ ni wọ́n sun ọjà mọ́ yàtọ̀ sí ọlọ́dẹ àtọ̀rọ̀ síkọ́rìtì ṣé ẹ gbọ́ mi sà ẹni bọ́ọ̀tì kẹ́kẹ́ ni wọ́n ṣe sun ọjà mọ́ ọjà ń ṣe ọjà alóṣòwò ń bẹ̀ ni aago lọ́tà aago mẹ́jọ àárọ̀ títí aago méjì sí aago mẹ́fà ìrọ̀lẹ́ abẹ́ẹ̀kọ́ àbá mi. àgbọ́yé. báwa jẹ́ kẹ́líbọ̀ ní sílẹ̀ ọ̀dẹ̀ mọ́ kankan sọ́wọ́ olú Dàpọ̀ Abíọ́dún bàbá wa Mákindé gbogbo yìí àti gbogbo àti ọdún àní Kwara kò kí agbógbó yìí àjọ àgbẹ̀dá ilé àṣẹ́kọ̀ọ́ eléyìí kan ọdún mọ́lẹ́ ló ń pẹ̀lú wa sọ̀rọ̀ eléyìí ló ń pẹ̀lú wa sọ̀rọ̀ wípé ká sọ pé gbogbo ọjà pátá ní southwest tẹ́gbọ̀n ní má sún ọjà bọ̀ tó ọjà látàrí ẹgbẹ́ kálukú máa lọ yẹ á ní mọ̀ bí tàbí ó kálukú sí nítorí ń tún ọjà kò ní àdéjìtì kankan o kò ní tẹ́gbọ́n máa sí o tó bá dárùn ẹ̀rẹ̀ wá sí ọ̀nà síbò mi sọ pé ìjẹ́ ìyẹn o ìkọ́ tí wọ́n ní kí n sọ fún gbogbo aráàlú gbogbo ọmọ Nàìjíríà tó ọmọ Yorùbá kápọ̀ àgàgà ọmọ southwest ẹlẹ́gbẹ̀ẹ́ kò ní sún ọjà mọ́ ọjà ń ṣe bí táà ń tù à ń sọ òun dà ń lọ lẹ́ni o ó ṣe sí àbá mi èyí sísọ ẹ̀rí sùúrù ẹjọ́ tí kó bá pa á Elédùmarè ṣe ń mọ́lé o ọtí kó bá dẹ̀ ń pa nílé Elédùmarè ṣe ń mọ́ta tọmọtọmọ láṣẹ fá láṣẹ Elédùmarè alágbàgbé ẹ̀dá wa àṣẹ bàbá mi ẹ̀mí tó tó lọ o. ẹ ṣẹ́gun bàbá mi adúpẹ́ lọ́wọ́ yín àdúrà yín àgbà pẹ̀lú àṣẹ Ọlọ́run ànífẹ́ yín náà ṣàwátì pẹ̀lú àṣẹ Ọlọ́run. àṣẹ ìdùnnú bàbá mi gbogbo ibi tí ó wá kú àṣẹ bàbá mi àṣẹ ó ti ń dùn fún yín àní lè dùn mọ́ kò ní ṣẹlẹ̀ sí yín àṣẹ bàbá mi ọba tó láyé tó ní igba rúmọlẹ̀ a máa gbàdúrà yín sí ni pẹ̀lú àṣẹ Ọlọ́run. àṣẹ bàbá mi àṣẹ wa púpọ̀ bẹ́ẹ̀ ti bá a dá sí tó ṣe gan sa. gbogbo ẹ̀yin bàbá mi nílé lóko lájò lẹ́yìn odi ẹ ti rí tó ṣẹlẹ̀ káàkiri ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn fi ẹ̀hónú hàn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sọ ọ̀rọ̀ tó ń jẹ́ reality ní gbogbo tó ṣẹlẹ̀ káàkiri pátápátá ẹ jẹ́ ká jọ wò ó ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ ẹ jẹ́ ká jọ gbé e tí è ṣe ọ̀rọ̀ ẹnu ẹ jẹ́ ká jọ mọ̀ wípé ọ̀rọ̀ eléyìí ti kúrò ní àní ẹ káàbọ̀ bàbá wa sí orí ètò. ẹ káàsán kọ́mọ́ ìlú. ẹ ra sà ẹ jọ sẹ́ni máa dárúkọ yín fún gbogbo ọmọ aráyé. bẹ́ẹ̀ni ṣe rí nǹkan tí èèyàn fẹ́ sọ lórí ọ̀rọ̀ yìí ni pé bàbá ní ìṣẹ̀ṣe la gbà ṣe rí àwọn oníṣẹ̀ṣe ẹ̀ náà àwọn gbogbo ló ń ba gbogbo ìrìn àjò yìí jẹ́ lójú bí àwọn bá tó ń pa yẹn èmi ò ṣàánú wọn o torí àwa mọ ọba tí à ń ṣe struggle àwa mọ ọba tó dúró
tó dúró tì wá. Ìlú ọ̀fẹ́ tí wọ́n ń pè ìlú ọ̀fẹ́ Èkìtì àbí ìwé la lọ sí àfihàn ìgbà yẹn kọ́ ti déètì mọ́ wa ọ̀já ká wọlé sí àárín èyí. bẹ́ẹ̀ni. ẹ ti wò sí náà Èkìtì náà nìyẹn wà. ẹ fi gbogbo ọba tó ń pa ń sìn Èkìtì last 2 years náà lọ́pa Olúfọ́n. wọ́n pa wọn Kwara wọ́n jẹ́ ọba gbé létí ní last 2 years wọ́n lọ rí ọba ní Kwara after 5 days ní dé ọba fi orí adé ó lọ fi orí adé nínú igbó ọba ń dọ̀bálẹ̀ fún Fúlàní ọba tó ti kìí náà fún 6 days àwọn ọba tó kú dọ̀bálẹ̀ fún Fúlàní nínú igbó wọn wàjà o ọdún ìpínlẹ̀ pẹ̀lú orí adé. ọba máa ń wàjà ni bọ̀dà àwọn ọba eléyìí ó wàjà wọ́n kú ni. bẹ́ẹ̀ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ọ́ sí lórí àwọn oníṣẹ̀ṣe wa ni pé àwọn ló dá ìṣòro yìí rẹ̀. máa wo ojú olúwo yẹn tó ní òun bá òbí yẹn tó gbìn ó gba etí ẹ̀ ó gba láyà ó yẹ pé já òun ìwà kọ̀ọ̀rọ̀ jù sí odò. bó ti tó àti òdòdó ká ní ìṣẹ̀ṣe la fi mú ọba àkókò wọn tó bá jẹ́ pé àwọn ìjọba lọ ní fi ọba sí ipò àbẹ̀rẹ̀ tí ò tọ́ sí àwọn ìjọba ń fi sí orí ipò ọba. tá a bá níṣẹ̀ṣe táwọn oníṣẹ̀ṣe wa tó bá wà nílùú yẹn àwọn ọ̀pọ̀lọpọ̀ tó bá wà nílùú tó bá mọ̀ nǹkan tó ń ṣe kò yẹ kó bá ọba yẹn pariwo náà ó yẹ kó sílẹ̀ tí gómìnà bá fi jẹ àjọyọ̀ bá fi jẹ tó bá ju ìjókòó sórí àpèrè ọba yẹn tó pe àlẹ́ ọba tó bí adé ọba ìlú yẹn kò yẹ kó kíje ó yẹ kí àwọn alálẹ̀ ìlú yẹn bá jà fúnra wọn. àgbọ̀yé. ó yẹ kí àwọn alálẹ̀ yẹn bá jà kí kó má kíje kí nǹkan ṣẹlẹ̀ sí lórí ibi tó jókòó sí kí èèyàn sí. bí wọ́n fẹ́ máa wo àwọn fọkànjẹ́ náà bèrè gbogbo wá wó sí wọ́n máa dápá ìfà máa mú èèyàn torí èèyàn ò lówó lọ́wọ́ ẹ lọ wá nìkan lábúrọ̀d ó ní ó ti bíráìdì ẹ pè wá kó wá jọ. báwo ni wọ́n fẹ́ tún bàbá òun fẹ́ tún ṣe bàtà wà ní primary school láti primary school bẹ́ẹ̀ táwọn kọ́ social studies àwọn ọba wa wọ́n máa ń pè ní traditional rulers kí ló ń pè traditional rulers. pásítọ̀ gbé ọwọ́ ní ọba. hello. lónìí ẹ pè padà o. so ẹ má bínú sí mi kọ́ọ̀ ló já kọ́ọ̀ ni ó já kọ́ọ̀ ẹ má bínú sí mi bàbá mi tí wọ́n ń pè lọ́wọ́lọ́wọ́ ẹ jọ̀ọ́ mi tó ti mẹ́ni tó ń pè yìí ẹ má bínú sí wa bàbá mi ọ̀rọ̀ ńlá lẹ̀ ń sọ. hello tani. okay. Lagos State mo wà. bẹ́ẹ̀ni mọ tó ṣẹlẹ̀ ẹ jọ̀ọ́ ẹ pè mí ní 30 minutes time mo wà lórí program ẹ jọ̀ọ́ má bínú ọ máa pè yín padà. ẹ jọ̀ọ́ ẹ má bínú gbogbo lé bàbá òòṣà ńlá láti abroad ẹni tí wọ́n rán sí mi ló pè mí ó fẹ́ pé ọ̀gá mi tó ń gbà sọ̀rọ̀ tẹ́lẹ̀ ẹ má bínú sí wa ọ̀gá wa kọ́ọ̀ ló já kọ́ọ̀. bí o ṣe ń sọ àwọn oníṣẹ̀ṣe wa ní iṣẹ́ láti ṣe ju wọ́n padà wọ́n lọ dún kọ́ máa fi towó ṣe tó bá dáfá ẹtí bá mú fún ọba ní kó fi jọba tí gómìnà àbí president bá sọ pé òun ò fẹ́ tó bá lọ gbẹ́ lòlù tí ìtọ́sí ọba tó bá gbé sí ìlú ẹ jẹ́ kí àwọn oníṣẹ̀ṣe kọ́ kí àwọn alálẹ̀ dá sèrè àfún onítọ̀hún kọ́ bá ṣe fún méjì àbí ìkọ́nú wọ́n máa mọ nǹkan tó ń ṣe é gbà yẹn lórí wọn máa fi pé so ẹni tó bá tọ́ sọ́ba ńgbà tó bá gbé sí ipò ọ̀wà ó máa kò ní jẹ́ wọ́n lè jà fún ẹ̀tọ́ tí ò tọ́ sí wọn mọ́ ẹ ṣe pípẹ́ bàbá ìpè mi bàbá mi. ẹ ṣẹ́gun bàbá mi àdúrà wa gbà pẹ̀lú àṣọ lọ a máa rí yín pé ọ̀gá mi
ṣe rí òótọ́ ọ̀rọ̀ náà ni bàbá yìí sọ. Ọ̀pọ̀lọpọ̀ ohun tó fa ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ̀lẹ̀ yìí, àjàjà àwọn afọbajẹ tó jẹ́ pé wọ́n sì kí n so oníṣẹ̀ṣe bọ̀ wọ́n tan mọ́ oníṣẹ̀ṣe. Àwọn oníṣẹ̀ṣe tó ń dáfá náà tí wọ́n ti gbàbẹ̀ tẹ́lẹ̀, àwọn ẹni tó tún sọ̀rọ̀ tí wọ́n gbàbẹ̀ tẹ́lẹ̀, gbogbo wọn ló gbà jẹkújẹ. Àwọn míì ò bá wọn gbà, wọ́n ń wo àtibọ̀tán ọ̀pọ̀lọpọ̀ wọn. Gbogbo tó ṣẹlẹ̀ pátápátá, ǹjẹ́ báwo lẹ ṣe rí sí? Ẹ wò ó, mo máa ń sọ pé dùgbẹ̀dùgbẹ̀ tó mì lókè tó bá jábọ́ akara ilé akara oko. Ara lé ní lọ́wọ́ yìí, ẹ̀yin lọ́balọ́ba, ẹ kú ojú lọ́nà àwọn sísìn pọ̀ tó ń bọ̀, ẹ kú ojú lọ́nà àwọn tó tún kù, ẹ kú ojú lọ́nà. Ẹ má tètè gbégbá, ẹ má tètè gbé agbọ̀n láti rí i pé ẹ sọ̀rọ̀ síta, ẹ pariwo, ẹ fi òṣèlú lẹ̀, ẹ lẹ́ẹ̀bá wọn ṣe mọ́, ẹ gbàgbé tó ń jẹ́ òṣèlú, kẹ́ ẹ lè rí bí lọ, kẹ́ ẹ panupọ̀ lẹ́ẹ̀kan náà láti rí i pé ká débi tó yẹ ká dé. Gbogbo ẹ̀yin babaláwo tó jẹ́ pé irọ́ lẹ̀ ń pa kiri, ẹ̀yin onírọ́ tó jẹ́ pé ẹ̀ sí ẹ̀ mọ́dù gan, ẹlòmíì níwọ̀nba méjì bóyá kánú ìwé ni òun ló ń ṣe, àtibọ̀tán tiẹ̀ náà ń bọ̀. Múra, ó gbọ́, múra sílẹ̀. Owó gbódú ẹlòmíì akàn lóhun tẹ bá wọ kinní kan kò tí ì kọ́ bí ifá, ìwọ náà ló wà ló ti mọ̀ ń pọ̀ pẹ̀lẹ́ nìyẹn. Ó kọ́ fà tó bá mọ fáwọn àmọ́ pé ifá ò parọ́. Ẹ gbọ́, kò dẹ̀ kí ń ṣèké. Tẹ́ ẹ̀ bá ṣe ẹ̀kọ́gbọ́n níbi tí ọba Solomon gan ṣe nígbà tó ń béèrè question fún gbogbo àti pásítọ̀ àtàfà. Ǹjẹ́ ta ló rí ní tó wà nínú rẹ̀? Kì í ṣe babaláwo tó gbọ́fá, ara àwọn onírọ́, ara àwọn tí ò so onírọ́. Babaláwo tó gbọ́fá yanríyanrí, ó sọ ohun tó wà nínú rẹ̀, ó tún sọ ohun tó tún jọ mọ́. Allah, ẹ bá mi pe Elédùmarè, ẹ bá mi gbórúkọ rẹ̀ ga. Kábíyèsí Elédùmarè, ìwọ lọba tó bẹ́ẹ̀ ni, ọba mi, ọba tí ò láfiwé. Elédùmarè náà ni tí ò pé méjì. Kò lè yí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn wípé báwo la ṣe ń sọ. Tó bá yá ojú tó dúdú á padà funfun láwọn tó jẹ́ pé ọpọlọ wọn ti wọ brain wọn tán. Ẹ gbọ́ mi, ẹ̀yin bàbá mi nílé lóko, mo máa dúpẹ́ lọ́wọ́ yín. Èmi ọmọ yín náà ní Orí Adé Adébọ́lá. Mo máa sọ gbogbo gbà bóyá ẹ fẹ́ polówó ọjà ni àbí bóyá ẹ ní nǹkan láti bá wa sọ, ẹ fẹ́ pè wá ṣàkíyèsí àbí information kan lẹ rí ẹ fẹ́ sọ fún wa, ẹ pè wá sórí nọ́mbà wa. Bóyá ẹ tún wá ní nǹkan méjì mẹ́ta tẹ́ fẹ́ ṣe fún wa, ẹ fẹ́ fún wa stars ni àbẹ fẹ́ support wa fún gbogbo nǹkan wa, ẹ lè pè wá. A sọ pé bóyá kíní, a dúpẹ́ lọ́wọ́ yín pẹ̀lú àṣẹ Ọlọ́run. Ẹ jọ̀ọ́, ẹ pè wá lé lórí pẹ̀lú àṣẹ Ọlọ́run ọba láàánú àmọ́. Mo gírí màmá mi, máma ara tó mọ iyì ọmọ. Màmá mi Yorùbáwùyí, akọni bí obìnrin. Ìyá mi, ìyá lálùbáríkà, ìyá olólùfẹ́, wọ́n wọlé wẹ́rẹ́. Ìhun Yorùbáwùyí, àánú Ọlọ́run a máa bá ẹ. Ó ní sì ṣe, ó ní tẹnugbó bí ọwọ́ pẹ̀lú àṣẹ Ọlọ́run. Yorùbáwùyí, gbogbo ìgbà táyé bá ń jáyé tí gbà ń jẹ́gbà, àánú Ọlọ́run ọlọ́ọ̀lọ́ máa dé bá ẹni. Gbogbo ọ̀tá ẹ̀ pátápátá tó bá ti wọ́n robi sí ẹ Yorùbáwùyí, bẹ́ẹ̀ ni pẹ̀lú àṣẹ Ọlọ́run wọ́n máa sán kú ni. Ẹni tó bá ní kó kú wọ́n máa ṣàwájú ẹ̀ kú, ẹni tó bá ní kó rùn wọ́n ṣàwájú ẹ̀ rùn. Lórí gbogbo mídíà pátápátá tí wọ́n gbé òtítọ́ dání. Bẹ́ẹ̀ ni, torí pé ọ̀tá pọ̀, bẹ́ẹ̀ ni ọ̀tá pọ̀ lórí ọ̀rọ̀ tó ń sọ àìmọye ènìyàn. Àbẹ́ẹ̀ rí, ẹ wò ó, àánú Ọlọ́run máa dé bá gbogbo wa. Gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín, èmi náà ni ọmọ yín. Ẹ jọ̀ọ́ ẹ bá mi follow YouTube channel mi. Ẹ jọ̀ọ́, Aluka Adébọ́lá @AlukaAdébọ́lá or Àfọ̀njá TV. Ẹ bá mi follow ẹ̀, ẹ jọ̀ọ́ nítorí t'Ọlọ́run. Ọba aláàánú, ọba tó lo ohun gbogbo, tó dẹ̀ ń ṣe ohun gbogbo, tó nígbà tó wà nígbà gbogbo. Ọlọ́run ọba yẹn náà á bá mi ṣe dáadáa fún gbogbo ẹnìkọ̀ọ̀kan. Ojú tí gbogbo yín wá fi ń wò mí kò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ mi kò ní dì. Pẹ̀lú àṣẹ Ọlọ́run tèdùmàrè. Ẹ máa tún wo ohun tó bá ṣẹlẹ̀ next. Ẹ máa wo tó máa jábọ́, ẹ rí oríṣiríṣi, ẹ rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan torí pé ojú ti rí tó
gbogbo aré tọ́mọ Adéyẹmọ sá, gbogbo ògbìyànjú tọ́mọ Adéyẹmọ ṣe, ẹ gbọ́, gbogbo ògbìyànjú tí àwọn ènìyàn àbí gbogbo ẹ̀yin tẹ̀ wá ní diaspora tí àtàwọn tó wà nílé, àwọn tó wà ní diaspora àwọn fowó ṣe lórí kọ́mọ Yorùbá àbáwọn ọba kí nǹkan má ṣe wọ́n. Kí ni gbẹ̀yìn? ọmọ Adéyẹmọ, Mr. Koiki, gbogbo àwọn Lady K àkó gbogbo àwọn èèyàn tí wọ́n dúró àtàwọn tí wọ́n wálé àtàwọn tí wọ́n wálé tí wọ́n ṣiṣẹ́ takuntakun, kí lẹ fi sú wọn? Ẹ fi sú wọn ni. Mr. Koiki dúró àṣẹ akọni, wọ́n jáde as a warrior, wọ́n jáde as a spoke, ọkàn Ìgbòho spoke, wọ́n jáde spokesman, wọ́n jáde ní gbogbo ara wọn dúró pé àbáwọn jẹ́ kankan, àbáwọn jẹ́ gbá, àbáwọn jẹ́ àwo. Wọ́n gbìyànjú, Mr. Koiki gbìyànjú, wọ́n sáré kiri àìmọye ìgbà tájọ sáré nù gbó nítorí kí nǹkan báyìí má ṣẹlẹ̀ ní Ọláyọmí Koiki. Ó tún gbìyànjú, ó rán yúnífọ́ọ̀mù fáwọn ènìyàn kí wọ́n lè dá wa mọ̀. Nígbà náà lọ́hùn, a lé wọn, àwọn ò pa wọn, a lé wọn kúrò níbi tí wọ́n wà kí wọ́n lè jẹ́ kí wọ́n sinmi. Ẹ dáhùn, gbogbo àtàmà tí wọ́n ń gbé wá lórí irọ́ pé wọ́n pa kíníkan, irọ́ o, àwa lé wọn dànù, a lé wọn dànù ni. Wọ́n ti wá ń pa ọba báyìí, wọ́n pa ìjòyè, wọ́n pa ọmọdé, wọ́n pa àgbàlagbà. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ẹ bá mi follow YouTube channel mi, bàbá mi Ọláyọmí Koiki ti post ẹ̀, ẹ bá mi follow ẹ̀. Gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá nílé lóko lẹ́yìn odi, tó bá yẹ pé òótọ́ lẹ nífẹ̀ẹ́ Ọláyọmí Koiki, ẹ dẹ̀ nífẹ̀ẹ́ ọmọ yín Orí Adé Adébọ́lá aka Àlùkà tí gbogbo yín mọ̀ Sátúfọ̀njá TV, ẹ bá mi follow YouTube channel mi. Ẹ wo gbogbo tí ọmọ Adéyẹmọ ṣe, ẹ wo tí gbogbo tí àwọn mídíà pátápátá tí wọ́n ṣe, ẹ wo tí Ọláyọmí Koiki ṣe, ẹ wo ìyà náà tí Lady K náà jẹ, ẹ wo ọ̀pọ̀lọpọ̀ wàhálà ara stress tí gbogbo wa ṣe. Ọ̀pọ̀lọpọ̀ ló ti damage sínú gbogbo wàhálà yìí, ọ̀pọ̀lọpọ̀ ló ti tán sínú ìṣòro yìí lórí pé kí Yorùbá lè bọ́ lóko ẹrú. Ọ̀pọ̀ àwa yìí àti di ẹni tí wọ́n fi ṣe yẹ̀yẹ́ ládùúgbò káàkiri pé kò wá tán mọ́, ẹ̀ ní kankan lọ́wọ́ mọ́, kò sí gbá mọ́, kò sáwo mọ́, kò sí mọ́tò mọ́. Kí Yorùbá nation tó dé gbogbo ẹ̀, nígbà tó dé gbogbo ẹ̀, ibẹ̀ ló run sí. Ẹ wá wò ó, gbogbo re ẹlòmíì ó lùsìyàwó. Kí ni Yorùbá fi sán àjàjẹ yín lọ́balọ́ba yìí gangan lẹ́fà? À ń pariwo ká gbà yín sílẹ̀ kí àṣẹ yín tí wọ́n gbà lẹ́nu yín kó lè padà sẹ́nu yín. Ẹni rọ́, àwọn ò sí ẹ̀rọ pé bóyá fèkì ọba lọ ọ̀pọ̀lọpọ̀ nù yín tí fọ́ òyàn yín torí pé orí adé yín la respect la fi ń pọ́n yín lé. Òun ló ti wá ń di pé wọ́n ti ń yọ yín, òṣùṣù ọwọ́ yín wọ́n ti ń yọ yín kù díẹ̀díẹ̀. Tí wọ́n bá pọ̀ lórí tán àwọn ajẹsẹ́ríkì, ẹ jẹ́ ìran yín létí. Ní ayé Dáfódíò níjọ́ kìíní àná, báwo náà ṣe gba Sókótó? Ǹjẹ́ ṣé ẹ mọ̀ ṣá? Ọba aládé ló wà ń bẹ̀ kí sọba oníláwàní, crown náà ń dé sórí. Wọ́n kọ́kọ́ mú àwọn tó wà amúgbálẹ́gbẹ̀ẹ́, àwọn Dáfódíò wọ́n kọ́kọ́ ní pé kí wọ́n pa kó káwọn fi wọ́n sórí oyè, àwọn á ṣe gbá fún wọn. Wọ́n tàn wọ́n bí wọ́n ṣe tàn Àfọ̀njá. Ẹ wò ó tọrọ ní ká má sọ̀hún, wọ́n tàn wọ́n tán. Ẹ gbọ́, wọ́n máa kọba wọn. Gbogbo àwọn tí wọ́n tún gbàbọ̀ bùdè fọba, wọ́n pa àwọn náà dànù lẹ́yìn gbẹ̀yìn. Wọ́n sọ bẹ́ẹ̀ di ẹ́míà. Bẹ́ẹ̀ náà ni Kaduna, Sókótó, Nasarawa, gbogbo ẹ̀ bí wọ́n ṣe sọ di oníláwà nínú. Fúlàní ló ń rúùlù, kò sí tó já Haúsá mọ́. Ẹni bá rántí ọ̀rọ̀ tí mò ń sọ yìí bàbá mi, inú owó wa wá sóbìà ni, kò sí tó jẹ́ Fúlàní, Haúsá, Yíbò, Yorùbá ni. Nísìnyí Fúlàní ó ti jẹ kinní lé wa lórí, àjòjì ó ti gbalẹ̀ mọ́ wa lọ́wọ́, àjòjì ó ti di gbogbo, wọ́n ti sọ di nǹkan kí nǹkan. Àwọn àjòjì ti wá da lágbára, wọ́n ti di ọ̀gá, wọ́n ti di nǹkan lé wa lórí. Ẹ jẹ́ ká bára wa sọ tó à ń sọ tọrọ, bí wọ́n ṣe ń pa èèyàn ọba yìí, tó bá yá àwọn oníláwàní ló máa gbà. Àbẹ́ẹ̀ rí ni
nínú àwọn oníláwà nílọ́bọ olúwo wà àbẹ́ẹ̀rí ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ó máa dùn mí wípé ìgbà tẹ́ ẹ lọ tán orúkọ yín náà ní parẹ́ pé wọ́n pa yín ẹ wò ó ẹ̀yin ọba tẹ́ ẹ kú ẹ wàjà o tí ọba bá fẹ́ wàjà ẹ gbọ́ ọba lè wà nulẹ̀ kí àárẹ̀ dé ọlọ́jọ́ pípẹ́ kó dẹ̀ sọ̀rọ̀ ọkọ sùn kó má jí ọba wàjà nu bọ́ ọba tí wọ́n gbé tí wọ́n yìnbọn fún síta ọba kú ni ọba àwọn eléyìí kú ni wọ́n wàjà wọ́n ń sọba ẹ gbọ́ ọba ò kí ń kú ọba máa ń wàjà ni bọ́ àwọn ọba tí wọ́n pa yìí wọ́n kú ni o wọ́n wàjà ẹ gbọ́ mi yé òótọ́ ọ̀rọ̀ korò bọ́ gbogbo yín ẹ jẹ́ ká fìmọ̀ ṣọ̀kan bàbá mi Ọláyọmí Kóìkí máa ń sọ ọ̀rọ̀ kan pé gbogbo ẹ̀yin tẹ́ skátà ẹ má jẹ́ ká dara wa láàmú ẹ jẹ́ ká padà ẹ jẹ́ ká fi ìmọ̀ ṣọ̀kan ẹ jẹ́ ká padà sílé ká dẹyọ kan gbogbo ètò yẹn náà ṣe lọ́wọ́ gbogbo skátà yẹn á lè dodidi ṣe bíbì kan la fẹ́ tọ̀ sí gbogbo àwọn tójú wọn dúdú gbogbo wọn bẹ́ńbẹ́ ojú wọn ti ń là gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lè máa rí oríṣiríṣi tó bá tásìkò ẹ má mọ̀ pé ara ka àwọn èèyàn lọ́wọ́ tá a wà yìí òótọ́ ọ̀rọ̀ korò òótọ́ ọ̀rọ̀ ó ṣe kí ni ó korò ẹ jẹ́ ká mọ̀ tá à ń ṣe ẹ gbọ́ ẹ jẹ́ ká mọ̀ tá à ń ṣe ẹ̀yin alágbára ẹ̀yin èèkàn ẹ̀yin mo tó ẹ gbọ́ mi ẹ wò nínú ayé mo máa ń sọ tó bá tó àsìkò ẹ wò kò tí ì ta ẹ jẹ́ kí n tún fi pamọ́ torí ọ̀rọ̀ ń bọ̀ o ọ̀rọ̀ ń bọ̀ gidi àjàjàlú mi tó jẹ́ lọ́rin ọ̀rọ̀ ń bọ̀ ẹ lọ́ máa dé torí àsọ ní tí ó bá dẹ̀ ṣẹlẹ̀ á fara wa jìn torí òótọ́ ọ̀rọ̀ máa jẹ́ kó korò lọ́pọ̀lọpọ̀ ara àwọn ènìyàn pé kí ló dé tó ṣe sọ bẹ́ẹ̀ eléyìí ta sọ́njọ́ kínní àná a mọ ìpè a mọ wàhálà ta face but still ó yí Ọlọ́run ẹ gbọ́ ẹ jẹ́ ká ọ̀rọ̀ máa wò ó bọ́ ẹ jẹ́ sọ fún yín tẹ́ ẹ rí ẹ̀yin first class ó ń bọ̀ lọ́dọ̀ yín nífẹ̀ẹ́ bàbá wa Ọ̀jájá tó bá ṣe pé ọba ni yín tòótọ́ tó jẹ́ pé ọba tó ba lórí ohun gbogbo ni yín tó jẹ́ pé òjíṣẹ́ Ọlọ́run Elédùmarè tó ní pé ẹ̀yin kẹ́ jọba lórí àwọn ènìyàn tó jẹ́ pé Ọlọ́run ọba ló yàn yín sípò yẹn tòótọ́ tó jẹ́ pé òótọ́ ni fa mú yín ẹ gbọ́ bá mi Ọ̀jájá Adéyẹyè kábíyèsí orúkọ là ń pọ ọba aládé tó bá yẹ pé òótọ́ lẹ nífẹ̀ẹ́ Yorùbá àfi kẹ́ ẹ dìde kẹ́ ẹ jáde kẹ́ ẹ sọ̀rọ̀ ibi tẹ́yìn fúnra yín ti kọ́kọ́ ń wá àrífín láti kọ́kọ́ máa lọ sí Àbújá lọ máa sọ̀rọ̀ ńbẹ̀ ó yẹ kí wọ́n bá yín lé ni níbi tẹ́ ẹ ti ń wá àrífín lẹ ti ń lọ sí patí náà ti fẹ́ máa ṣe bí yẹ̀yẹ́ ọba oníyì nìyí patí tó máa fẹ́ ṣe kí wọ́n ṣe nínú ọgbà yín ọba ipò tẹ́ wà lágbára púpọ̀ bọ̀ lórí gbogbo tó wá ṣẹlẹ̀ yìí tẹ́ ẹ̀ bá ti sọ̀rọ̀ irú ọba wo lẹ jẹ́ irú ọba wo lẹ fẹ́ ká pè yín bàbá wa Aláké nínú àwọn ọba ńlá ẹ gbọ́ nínú àwọn ọba ńlá Àwùjalẹ̀ nínú àwọn ọba ńlá lẹ jẹ́ gbogbo ẹ̀yin ọba tí mò ń sọ yìí kò tí ì sálàáfin ọba Bìní nínú àwọn ọba ńlá nìyí tí ẹ bá ti sọ̀rọ̀ sí tó bá yẹ pé òótọ́ lẹ tán mọ́ ẹ kì í sọba gbogbo ẹ̀yin ọba tó wá kù tẹ jẹ́ second class àbí third class tẹ́ ẹ bá ti wá lè dìde ṣé bóun ló jẹ́ kí wọ́n máa fi ń ṣe yẹ̀yẹ́ nígbà tí wọ́n ti ní dídé dòkó bí ọmọ primary school ó ń bọ̀ wá fún yín
tẹ́ ẹ̀ bá sọ́ra wọ́n ti mọ̀ pé táwọn bá ti pa àwọn lídà yín òun kálukú máa sán dàgbé. Àwọn èèyàn fẹ́ fi ẹ̀mí wọn sílẹ̀ láti jèrè láti gbalẹ̀ fún yín kí nǹkan má ṣe yín ẹni rọ ẹ̀ tún pa wọ́n sínú kinní náà ni. Ọlọ́run á bi gbogbo yín, Ọlọ́run á ṣe ìdájọ́ fún yín, gbogbo tẹ́ ẹ ṣe pátápátá Ọlọ́run á bi yín. Ẹ̀san lẹ̀ ń kó bọ̀ díẹ̀díẹ̀. Bọ́ ẹni tí mo sọ fún yín kìí ṣe èébú, ìsítí ni. Ẹ̀yin tẹ́ ẹ bá kàǹkà èébú ó wà fún yín. Gbogbo àwọn ọba tí wọ́n rò bá àwọn ọba kan wà tó jẹ́ pé ní gàmá ni wọ́n. Àsìkò tí wọ́n náà ń bọ̀. Ẹ tó mọ̀ wípé n tó ń jẹ́ Ọlọ́run ọba Elédùmarè ọba tó lágbára ni. A sọ fún yín 3 years ago àwọn alálẹ̀ ń bínú. Ìgbà títọ́ ọmọ aláya ọmọ Adéyẹmọ tún ṣẹlẹ̀ a sọ fún yín pé àwọn alálẹ̀ ń bínú. Ẹ tí mọ̀ nǹkan kan, ẹ tí mọ̀ tó bá tásìkò ẹ mọ̀ wípé ọ̀rọ̀ yìí kọjá rẹ́dẹ̀rẹ́dẹ́. Ẹ jọ̀ọ́ ẹ̀yin bàbá mi ẹ̀yin ìyá mi nílé lóko ẹ bá mi follow YouTube channel mi. Ẹ jọ̀ọ́ nítorí t'Ọlọ́run mo bẹ̀ yín, mo rawọ́ ẹ̀bẹ̀ sí yín. Tó bá yẹ pé òótọ́ lẹ nífẹ̀ẹ́ mi ẹ bá mi follow YouTube channel mi, mo bẹ̀ yín ni. Ẹ jọ̀ọ́ ẹ rí i pé mo rawọ́ ẹ̀bẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ bá tún wá fẹ́ ní nǹkan méjì tẹ́ fẹ́ ṣe fún wa ẹ lè pè wá sí orí line wa. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, àbí ẹ fẹ́ join group Àfọ̀njá group ẹ pè mí, ẹ mẹ́sẹ̀gì mi láti máa fún mi nímọ̀ràn àbí láti kọ́ mi lẹ́kọ̀ọ́ àbí information kan lẹ rí. Ẹ jọ̀ọ́ ẹ pè mí sórí àwọn nọ́mbà mi náà ni 082 83 89 25 58 082 83 89 25 58 082 83 89 25 58. Tẹ́ bá fẹ́ polówó ọjà náà ẹ pè wá sórí ẹ̀ náà. Òun náà ẹ lè tún pe WhatsApp eléyìí náà 082 222 64068 082 222 64068 lẹ́ẹ̀kan sí 082 222 64068. Mo kí yín lọ́pọ̀lọpọ̀ nílé lóko lájò lẹ́yìn òde ẹ̀yin bàbá mi. Àánú Ọlọ́run máa wà pẹ̀lú yín, orí Ọlọ́run máa wà pẹ̀lú yín. Ojú tẹ́ fi ń wò mí kò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ mi kò mà ní dì pẹ̀lú àṣẹ Ọlọ́run tèdùmàrè. Gbogbo ìgbà táyé bá wá ń já etí gbà ń jẹ́ gbà ẹ ní fojú sunkún ọmọ. Bẹ́ẹ̀ ni aburú ayé tó kéré tó tóbi kò ní ṣẹlẹ̀ sí yín nínú ayé. Ogun dìgbàdìgbà lọ́sọ̀ hospital ni Ọlọ́run ní jẹ́ kó hápùn sẹ́nu ọ̀nà yín, kò ní hápùn sínú ilé yín pẹ̀lú àṣẹ Ọlọ́run. Ìpè pàjáwìrì tó ń bani nínú jẹ́ tó ń gbé ni ṣubú kò ní ṣẹlẹ̀ sínú ìran yín. Ọwọ́ ilé ìtẹ́ fi ń tọrọ àdúrà tẹ́ fi ń pa owó ẹ̀ ní fi gbá àwọn ọmọ yín sí. Èyí tó jẹ́ olú ọmọ àbí gbogbo àwọn ọmọ yín tí wọ́n jẹ́ olú ọmọ pátápátá ọmọ aráyé wọn ní pa ògo inú ilé yín bí wọ́n ṣe pa Mohbad. Ògo inú ilé yín kò ní wọ mi. Bẹ́ẹ̀ ni pẹ̀lú àṣẹ Ọlọ́run tèdùmàrè. Inú dúdùn àlàáfíà á máa jẹ́ tiwa pẹ̀lú àṣẹ Ọlọ́run. A tún máa pàdé èmi ọmọ yín náà ní Ọ̀rádé Adébọ́lá Ike Àlùkà tí ẹ mọ̀ sí Àfọ̀njá TV under Koiki Media, bring world closer to our doorstep.